يا أهل الكتاب لا تغلوا في دينكم ولا تقولوا على الله الغلو والتقصير أي والتفريط هنا ni àṣejù àti kíni jama àti àìṣètò àwọn tí wọ́n ṣe àìṣètò àṣetánì ló kọlù wọn tí wọ́n fi wá dọ́run lálábọ̀ ẹ̀sìn ìmí yóò padà lead ṣe kò ní lẹ́sìn mọ́. Allahi wa rusulihi wa la taqulu thalatha. Alhamdulillahi alladhi harrama al-ifrata wat-tafrita wa ja'ala al-islama dinan wasata was-salatu was-salamu ala nabiyyina Muhammadin wa ala alihi wa ashabihi ajma'in amma ba'du fa inna خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. أدوكي فون الله وباوا ọba tí ó ṣe ìmọ̀ kọjá àlà tá à ń pè ní àṣejù ó ṣe léèwọ̀ nínú ẹ̀sìn Islam. ọlọ́run ọba yìí náà ló tún ṣe léèwọ̀ òun náà ni ká má débi tí ọlọ́run ọba àlà fẹ́ ká dé nínú ẹ̀sìn ká sì máa sọ pé à ń ṣẹ̀sìn òun náà ni àṣetò. ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó ṣe méjèèjì léèwọ̀ láti àwọn anabiwa Muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́wọ́n bá ti adúpẹ́ fún yìí náà lọ́ba tó ṣe Islam ó ṣe ní ẹ̀sìn àárín gbùngbùn bayna al-ifrat wa at-tafrit. Islam tọ́lọ́wọ́n bá Allah ní ká wá ṣe ní ayé Islam tí ó sí àṣejù ń bẹ tí ó sì sí àìṣe ètò kéèyàn máa ṣe Islam dáadáa kó sì máa sọ fún wa pé ètò Islam ní kó wọn máa ṣe náà lòun ṣe yẹn kódà òun ò lè ṣe jù bẹ́ẹ̀ lọ. ọlọ́wọ́n bá láti adúpẹ́ fún yín òun náà lọ́ba tí ó ṣe àṣejù léèwọ̀ ó sì ṣe àìṣètò ó ṣe léwọ̀. ó wá sí Islam ní ẹ̀sìn àárín gbùngbùn ìtumọ̀ ẹni pé kò ṣe Islam ní ẹ̀sìn àṣejù Ọlọ́run sì ṣe Islam ní ẹ̀sìn àìṣètò. ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run kó bá Ànábì wa Muhammad kó bá gbogbo àwọn ará ilé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. èyí tó dáa jù nínú ọ̀rọ̀ tí èèyàn máa ń gbọ́ téèyàn sì máa ń sọ òun náà ni ọ̀rọ̀ tó bá ṣe déédéé Quran. èyí tó dáa jù nínú ojú ọ̀nà téèyàn máa ń tọ̀ téèyàn ó fi rí Quran gbọ́yé òun náà ni sunna Nabi wa Muhammad. gbogbo tó bá ti gbé kalẹ̀ lẹ́sìn tá a bá ti rákọ́ọ́lẹ̀ fún nínú Quran àti hadisi wọ́n yí pé lẹ́sìn Ọlọ́run bídíà ni wọ́n máa ń ṣe kíni ni wọ́n máa ń pè é. bídíà òun náà ni àdádálẹ̀ sínú ẹ̀sìn ìlànà tó yàtọ̀ síta nábì ni wọ́n ń pè bẹ́ẹ̀. kọ́lọ́mọ́jà bá wọn ṣe bídíà láyé gbogbo àwọn tí wọ́n ń ṣe kọ́lọ́mọ́sà wọlé àánú ẹ̀ kọ́lọ́mọ́sà lé wọn kó ń bẹ̀. a máa ṣàdúrà fúnra wa a sì máa ṣàdúrà fáwọn náà. hadha huwa al-manhaj as-sahih òun náà ni ojú ọ̀nà tó lálàáfíà. ẹ̀rí pa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam gbogbo ayéta máa tẹnumọ́ Allahumma hidi qawmi fa innahum la ya'lamun. bí wọ́n ṣe ní láàká ìtò tí wọ́n lọ́gbọ́n tó tí wọ́n máa ń kọrin tí wọ́n máa kọ̀sídà tó Ànábì ní la ya'lamun al-haqqa wọn mọ́ ní Ọlọ́run bá mi fi wọ́n mọ̀nà. eléyìí ní ó lé téńté nínú ọkàn ẹni kọ̀ọ̀kan wa wípé àwa méjìlá ní bùkátà sádùá àwa tí à ń bẹ lójú ọ̀nà
kọ́lọ́n sàlékún mọ̀nà wa àti àwọn tí ò tí ì sí lójú ọ̀nà bàbá tó ń ṣàdúrà fún ara rẹ̀ ó sì máa ṣàdúrà fún àwọn náà. ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa torí pé gbogbo nǹkan Ànábì ọba ti ṣe àánú ni ẹni bá sì ti ṣe kò sí ládàá tí ó gbà lọ́dọ̀ Ọlọ́run kò sẹ́sàn kankan tọ́lọ́wọ́n sàn lẹ́yìn kọ́lọ́n jẹ́yà ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́ mọ̀ sí wálé ní yàrá yà àtijọ́ al-qiyamah. ayyuhal ikhwatul afadil mo kí ẹ̀yọ́ màyá alápọ̀nlé الراغبون في تحقيق الغاية العظمى من خلق الجن والإنس tí à ń sojú kòkòrò ní gbogbo ìgbà bá a ṣe Islam tí Ọlọ́run ọba tó torí ẹ̀ dá wa sílẹ̀ ayé ojú kòkòrò là ń ṣe látara ojú kòkòrò yìí ọ̀pọ̀lọpọ̀ wa ń dààmú à ń lọ à ń bọ̀ à ń ṣàìsùn Ọlọ́run má jí wàhálà wa Ọlọ́run má jẹ́ ọjà sásán o Ọlọ́run agbára Ọlọ́run ọba wa. ayyuhal mashayikh al-kiram mo kí gbogbo àwọn àlùfáà tí wọ́n bẹ ní ìjòkó àtàwọn tí wọ́n ń gbọ́ mi àtàwọn tí a wà láàrin èrò wípé kọ́lọ́run ọba Allah kọ́mọ́sá ìsàlẹ̀kùn dáadáa ẹnì kọ̀ọ̀kan wa. ètò wọn ní kí n wá gbéyẹ̀wò ní àárọ̀ yìí ọ̀rọ̀ tí ń panilẹ́kùn ni tí sì ń gbomi lójú òyàn nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àtàwọn tí àjọ máa kéwú ìgbìyànjú wa lọ́sàn-án lóru náà ni pé kọ́lọ́hun ọba Allah kó ṣàánú wa ká lè bọ́ sójú ọ̀nà siratul mustaqim kò sẹ́nìkan tí ó jáde ilé tí ó ní orí burúkú lòun fẹ́ lọ lè ṣe láyé tó kò sẹ́nìkan tí ó máa fẹ́ ṣẹ̀sìn tí ò ní láníyàn tó dáa tó jẹ́ pé yóò máa ṣẹ̀sìn yẹn torí pé ó fẹ́ wọ náà lọ kálukú wa náà à ń gbìyànjú látara pé ẹnu wọn bá tí Ọlọ́run bá lò lé ayé kárí ìyọ́nú Ọlọ́run jọ́ al-qiyamah ká kú ní mùsùlùmí òdodo. àmọ́ lè ní ọ̀pọ̀lọpọ̀ ń bára rẹ̀ níbi tí ó rò ẹlòmíì ń bẹ nínú mọ̀nà ẹlòmíì ń bẹ nínú ṣìnà eléyìí ló wá mú àwọn elétò yìí pé yóò dáa kí ká mọ pẹ̀rọ sákèsí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwa tá a là ń ṣẹ̀sìn nílẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ wa inú òkùnkùn la wà tá a bá sì wà nínú òkùnkùn ẹni bá ti fani lọ́wọ́ ní òkùnkùn náà látẹ̀lé èèyàn ò sì lè rí ojú ọ̀nà tó bá wà ní òkùnkùn àfi kí ìmọ́lẹ̀ Ọlọ́run ó tàn sí àwọn bùkátà sí ìmọ́lẹ̀ Ọlọ́run Nurullah òun ni máa ń tàn sójú ọ̀nà lèyìn ó fi mọ̀ pé eléyìí lọ́nà eléyìí ní gbó. A'udhu billahi minash shaitanir rajim Ọlọ́run ọba Allah sì ń sọ fún wa pé yahdillah linurihi man yasha Ọlọ́run bá ní ìmọ́lẹ̀ yẹn Ọlọ́run ní máa ń tàn sẹ́ni tó bá wù ú àwa bẹ́ẹ̀ pẹ̀lú ìjọka ṣoṣo rẹ̀ ìmọ́lẹ̀ náà kọ́lọ́mọ́sá tàn sínú sẹ́mi ẹni kọ̀ọ̀kan wa gbogbo ń tábà dáwọ́lé ipa fẹ́ máa ṣe gbogbo ń tábà máa dáwọ́lé ipa fẹ́ gbà lákìídà gbogbo ń tábà dáwọ́lé lérí ọ̀rọ̀ ẹ̀sìn kọ́lọ́n jẹ́ ọjẹ́ pé ìtọ́lọ́wọ́n ọba Allah fọwọ́ sí tà nábì fọwọ́ sí ní kọjẹ́ ètò wọn ní ká gbéyẹ̀wò náà ní al-ifrat wa at-tafrit wa mawqif as-salaf baynahuma. ifrat àṣejù àti ká má ṣe tó ká sì máa pè lẹ́sìn àti ipò tí àwọn sálàfù sọ́ọ̀lì tí wọ́n wà láàrin méjèèjì àárín méjèèjì náà làwọn sálàfù sọ́ọ̀lì wà nítorí àwọn sàhábà ni wọ́n ń pè ní asálàfù sọ́ọ̀lì àtàwọn tó tẹ̀lé wọn. àárín gbogbo náà ni Ànábì wa Muhammad wa sallallahu alayhi wa sallam àárín gbogbo náà ni Ọlọ́run ọba Allah gbé Ìsìlámù sí. al-Islam ẹ̀sìn Islam ẹ̀yọ́ máa ya huwa a'dhamu ni'amillahi azza wa jal
òun náà ni ìdẹ̀ra ọlọ́run ọba tó ga jù tí ò sí ìdẹ̀ra míì lókè rẹ̀ mọ́tẹ́yìn máa ń tọrọ lọ́dọ̀ ọlọ́run. al-Islamu sahih, ìsìláàmù tó lálàáfíà là ń sọ. èyí tá Ànábì ṣe kó tó jáde láyé tó sì filẹ̀ fún wa pé ká máa ṣe. wal ghayatu min khalqil jinni wal ins, torí ìsìláàmù ọlọ́run fi dá àlìjànú àtàwọn èèyàn làlá fi pa wá láṣẹ pé ilé ayé tá a wá yìí àwa àtàlìjànú a gbọ́dọ̀ ṣe nǹkan mi lẹ́yìn islam. ọlọ́run bá ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. ọlọ́run bá ní ìdálìjànú àtẹ̀yàn lásán bí ìbá jẹ́ pé ká wá sinmi ọlọ́run ká wá sí islam. lidhalika amarana Allahu azza wa jalla bid-du'a, torí bẹ́ẹ̀ lọ́wọ́ bá aláàfin fi sínú suratul fatiha ipe ẹnìkọ̀ọ̀kan wa ká máa ṣàdúrà kọ́lọ́wọ́ bá aláàkọ́fẹ́ ṣe wa lé ojú ọ̀nà islam. al-islam huwa siratul mustaqim, òun náà ni ojú ọ̀nà tọ́tọ́. ọlọ́run ní ká máa sọ gbogbo tá a bá ń kírun láà máa sọ bẹ́ẹ̀ ihdina siratal mustaqim. ọlọ́run ọba mọ́sá yìí sàlékún ìmọ̀nà wa lérí ojú ọ̀nà tọ́tọ́ siratal ladhina an'amta alayhim, ojú ọ̀nà àwọn ànábì ọlọ́run ọba, ojú ọ̀nà tó ti parí ìdẹ̀ra rẹ̀ lérí wọn. ghayril maghdubi, yàtọ̀ sí ojú ọ̀nà àwọn tó bínú sí, wala ddallin àtàwọn tó sọnù. àwọn méjèèjì yẹn aláṣetò àti aláṣejù ni wọn. kọlọmọdé àárín ọ̀nà yahudi, kọlọmọdé àárín ọ̀nà nasara. àwọn ń gbóòórùn ìlànà àwọn yahud àti ìlànà àwọn nasara nínú islam ọ̀pọ̀lọpọ̀ wa látara àṣejù àti àìṣètò. al-islam ayọ́mọ̀ ayá wa siratul mustaqim, òun náà ni ojú ọ̀nà tọ́tọ́. wa huwa ma bayna al-ifrati wat-tafrit, islam tí ọlọ́run bá aláàní àṣẹ òun náà ni islam tí ń bẹ láàrin àṣejù àti àìṣètò. kí ni wọ́n ń pè ní al-ifrat? al-ifratu wal-ghuluw, òun náà ni àṣejù. wa mujawazatul haddi shar'i, kéèyàn kọjá àlà tí ṣẹ̀ríà là kalẹ̀ kó máa wá ṣe nǹkan tó ti kọjá ṣẹ̀ríà. ṣẹ̀ríà ní báyìí ní ká ṣe, òun wá fi tiẹ̀ lé, ó lé ju ṣẹ̀ríà lọ. ìtàn ń pè ní àṣejù nìyẹn. aláàní ká máa gba àwẹ̀ àbí Ramadan oṣù kan nínú oṣù méjìlá, lẹ́yìn náà a máa gba àwọn àwẹ̀ súnà. kéèyàn wá sọ pé òun tòun o gbogbo ọjọ́ ayé òun lòun fẹ́ fi ṣe kíni, lòun fẹ́ máa fi gba àwẹ̀. ọlọ́run ọba àlá ó gbé tiẹ̀ kalẹ̀, ànábì gbé tiẹ̀ kalẹ̀, onítọ̀hún náà wá tún gbé tiẹ̀ kalẹ̀, títí ẹ wá lé sí ti ọlọ́run. ní tí wọ́n pè láṣejù. tí àkídà rẹ bá ti lé, tí ìbádà rẹ lé, tí àṣejù wà nínú wà tó ń wù, láàmú pé ọ ní al-mufrit, aláṣejù. afrata yufritu ifrat mufrit. wa tafrit huwa tasahul, àìṣètò òun ni wọ́n ń pè ní ká máa fọwọ́ yẹpẹrẹ ẹ̀sìn, ká máa mẹ́sìn rọ̀ kọ́ wá rọ̀ ju bó ṣe rọ̀ lọ. torí ẹ̀sìn islam ò le, ẹ̀sìn tó rọrùn ni. kọ́ wá rọ̀ ju bí islam ṣe ṣe kíni, bó ṣe gbé kalẹ̀ lọ. lágbèjúwe ń sìn bọ́yá ẹ̀kọ́ tí wọ́n pò, kẹ́nìkan wá bomi sí ẹ̀kọ́ kọ́ọ̀bù kan kó padà wá di bọ́kẹ́tì kan. ẹ rí i pé ẹ̀sìn yẹn ti ṣe kíni, ó ti wá diluted. eléyìí ni wọ́n ń pè ní atasahul. wọ́n mú atafuritu huwa tọ̀dìyẹ́ òun ni ká máa rẹ́sìn láre. kọ́lọ̀ ń sọ̀rọ̀ ẹkún a máa fi rẹ́rìn, kọ́lọ̀ ń sọ̀rọ̀ ọ̀nà a máa fi ṣàwàdà. ká máa pé bí
èmi táwọn kírun wákàtí márùn kírun wákàtí márùn tí n bá borí èyí ò ní má jẹ́ mùsùlùmí òdodo ọ̀rọ̀ lọ́sọ̀ àmọ́ kò sí nǹkan kan tó jẹ́ ọmọ sọ tí ń sọ yẹn tójú pé yín fọwọ́ tẹ̀tẹ̀rẹ̀ mú kínní ẹ̀sìn ọlọ́ wọ́n tẹ̀síìrì wọ́n á máa pé àtàfórìtì ní kéèyàn má ṣe tó bí ṣẹ̀ríà ní ká ṣe é dé fi àdá ilẹ̀ haqqi wal qiyam il wajib gbogbo àwọn nǹkan tí wọ́n ní ọ̀ranyàn ní ká ṣe ká má wá ṣe ká mọ̀ pé mùsùlùmí náà sá ni àwa náà lóòótọ́ ò tí ò kó ní Islam àmọ́ tẹ̀fúrítù ń ṣe kínní ọ wà nínú sẹ́rẹ̀ ummatul Islam ìjọ anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ja'ala Allahu bayna al-ifrati wa tafrit ọlọ́run ọba aláwa ṣàánú wa ọ wá fi wá sáàrin àṣejù àti àìṣètò ètò bẹ́ẹ̀ ni pé àní sí láàrin àwọn oní àṣejù a sì gbọ́dọ̀ wà láàrin àwọn oní aláṣetò Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba ní wa kadhalika ja'alnakum ummatan wasata ọlọ́run ọba ní àwa ọlọ́run ọba àwa la ṣe yín ní ìjọ àárín gbùngbùn ẹ má ṣàṣejù ẹ sì má ṣe àìṣètò Suratul Baqara aya 143 wal muslimuna al-yawma àwa mùsùlùmí lè ní asunaf apinsọ́nà mẹ́ta gbogbo mùsùlùmí tó wà nílẹ̀ Yorùbá àti lágbàláyé ọ̀nà mélòó wọ́n pín sí jama ọ̀nà mẹ́ta sífún mufritun a rí àwọn kan tó jẹ́ pé aláṣejù ni wọ́n tí padà máa ṣàlàyé àwọn mọ̀tọ́hìrù wọn àwọn nǹkan tá a máa rí tá a fi mọ̀ pé eléyìí ti ń ṣe àṣejù wa sífún mufarritun àwọn kan sì ń bẹ tó jẹ́ pé aláṣẹ ètò làwọn wọn làwọn ń ṣẹ̀sìn àwọn ò ní tara bọ ẹ̀sìn dáadáa wasifun ja'alani Allahu wa iyyakum minhum àwọn ẹlẹ́ẹ̀kẹta náà làwọn tó jẹ́ pé àwọn wà láàrin gbùngbùn kọ́lọ́mọ́sá ìfèmí àti ẹ̀ náà sáàrin wọn hum fil wasat àwọn wà láàrin méjì la yufritun wọn ò ní ṣàṣejù wala yufarritun wọn ò sì ní ṣe àìṣètò àmọ́ nínú aburú tí ṣètọ́n ti ń dálẹ̀ láwùjọ àwa tá là ń ṣẹ̀sìn khasatan talabatul ilm àwa tá là ń wá àgbọ́yé nípa ẹ̀sìn tá ń gbìyànjú láti ṣẹ̀sìn Ọlọ́run òun náà ni pé ṣètọ́n yóò kó ìrújú sínú ọpọlọ ẹlòmíì tó fẹ́ ṣẹ̀sìn yóò darí sọ́dọ̀ àwọn aláṣejù ọ̀pọ̀lọpọ̀ àwọn aláṣejù yẹn náà wọ́n fẹ́ ṣẹ̀sìn ni o àṣetánì ló ṣe kíni òun ló dọ̀rọ̀ wọn rú o àwọn nǹkan ṣètọ́nù yóò darí wọn lọ sọ́dọ̀ àwọn aláṣẹ ètò àwọn aláṣẹ ètò àwọn dùn ó pa lérí ẹ̀pẹ́ ẹ̀dákun ẹ̀sìn olé ẹ̀fẹ́ wálẹ̀ lérí tá à ń ṣe kíni tá à ń ṣe nígbà míì yantaqilu ba'duhum ila ba'd pẹ̀lú dhurufu zaman wal makan bóyá ààyè tó wà àbí ìgbà tí ó débá àbí kathratu shahawati wa shubuhat ìrújú tó tún padà pàdé lérí ẹ̀sìn àbí adùn ayé tó padà kó sínú ẹ̀ yóò máa mú wọn kúrò ní inú àárín gbogbo yẹn ahlul wasat ní tẹ́lẹ̀ yóò bá gòkè lọ yóò lọ lè jọyìn àwọn ní àṣejù lẹ́bàá rẹ̀ pé bọ́lá alágbájá èrò rí ẹ̀ ti yí padà o tí ní sálámà ṣe tẹ́lẹ̀ kò ní sálámà mọ́ torí ti kúrò láàrin gbogbo tí bó sì bó ó ti bọ́ sọ́dọ̀ àwọn aláṣejù. nígbà míì àwọn tí wọ́n wà láàrin yìí náà àwọn náà látara kathratu shubuhat wa shahwa bóyá ìrújú nínú ẹ̀sìn àbí adùn ayé àbí fẹ́ ayé yóò mú wọn kúrò láàrin gbùngbùn yóò já wọn wá sílẹ̀ lẹ́rìí pé ọ̀tọ̀ ni tó gbàgbọ́ tẹ́lẹ̀ ọ̀tọ̀ ni tó tún ṣe kínní tó tún gbàgbọ́ ń sìn ọ̀tọ̀ ni tí sọ tẹ́lẹ̀ ọ̀tọ̀ ni tí sọ ń sìn
òun náà wàá padà wàá darapọ̀ mọ́ àwọn aláṣẹ ètò yóò máa wá rí ẹ̀yin tẹ́ jọjọ wà ní àárín gbùngbùn ipe ẹ ti di aláṣejù ẹ̀yin sì tún wò pé àwọn tó wà lókè ní aláṣejù. ṣé wàá rí àwọn méjèèjì tí a fẹ́ wà láàrin wa yìí wọ́n gbà pé rí ẹ̀sìn làwọn wà o alimufuritun gbogbo àwọn tí wọ́n wà ní òkè tí wọ́n ṣàṣejù tí wọ́n kọjá bí ànábì gbédé tí wọ́n kọjá bí àwọn sàhábà ṣe kíni ibi wọ́n gbédé àwọn gbà pé gbogbo ẹ̀yin méjèèjì yẹn ó yẹ kẹ́ wá jọyìn àwọn ní bẹ́ẹ̀ bá sì jọyìn àwọn ẹ̀yin ṣe mùsùlùmí. àwọn tí wọ́n ń bẹ ní ìsàlẹ̀ asuhabu tasauli wàtọ̀dìyẹ wàtẹ̀kọ̀síìrì tó jẹ́ àwọn tí wọ́n fọwọ́ tẹ̀tẹ̀rẹ̀ mẹ́sìn àwọn aláṣẹ ètò àwọn náà gbà pé ẹ̀yin méjèèjì yẹn àtẹ̀yìntẹ́lẹ̀ wà láàrin àtàwọn tó wà lókè yẹn pé ẹ̀sìn lójú ọ̀nà ọ̀dọ̀ àwọn gangan ní ẹ̀sìn wà torí Islam ẹ̀sìn tọrọ ni. kullu ma adillatihi minal kitabi wa sunnah níbi tí wàhálà ti dé ni pé gbogbo àwọn àsùnáfù mẹ́tẹ̀ẹ̀ta yìí kálukú náà ló ní ẹ̀rí tí gbẹ́sẹ̀ lé lérí ojú ọ̀nà tí ń rìn ipe hadha huwa al-islamu sahih eléyìí ní islamu tó clear kò sẹ́nìkan ní wọn tẹ́ ẹ̀ ní tó ma fáyà kò sẹ́nìkan tẹ́ ẹ̀ ní tó ma kàdísì àmọ́ bò láṣẹ wá dá ojú ọ̀nà mọ̀ òkùnkùn ti bó lẹ yẹn wọ́n yá mi o níjọ́ la máa pa àwọn tí ò kéwú wọn bẹ ní òkùnkùn ẹlòmíì kéwú ọha Kùránì ọha súnà inú òkùnkùn ló sì wà nítorí pé kò gbé àgbọ́yé rẹ̀ lé eré àgbọ́yé àwọn asálàfù as-salih. nígbàdàn wá rí báyìí jama kí ló wá kú báyìí ọ̀rọ̀ wá kú ká máa lọ lè sunkún ní kọ̀rọ̀ èmi àti yín ọ̀rọ̀ kan pé kẹ́ni kọ̀ọ̀kan wa ká máa lọ lè bẹ Ọlọ́run ọ̀rọ̀ kan pé kẹ́ni kọ̀ọ̀kan wa ká máa lọ lè kéwú ibi tá a ti kéwú gan ọ̀nà mẹ́ta yìí náà ni wọ́n nílé kéwú wọ́n sì ní tírà tí wọ́n ń tẹ̀ wọ́n sì ní tírà tí wọ́n ń kà wọ́n sì ní alukọ̀ tí wọ́n ń ṣe kíni tí wọ́n ń ṣe níjọ́ Sunday làwọn ará yàbí bá a lọ bí iṣẹ́ láti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ni làwọn yẹn máa ń lọ ọjọ́ Sunday. àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n dá lé kéwúlẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ni wọ́n sì wà lérí íńtánẹ́ẹ̀tì tí o bá ti sí íńtánẹ́ẹ̀tì báyìí inú kọ́ bọ́ sáàrin àwọn alimufuritun àbí kọ́ bọ́ sáàrin àwọn alul wasat àbí kọ́ bọ́ sáàrin àwọn kíni alimufuritun. tíra èyí tó o bá ń kà jù láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn òun náà ní ọmọ dìtámì bó ṣe jẹ́ àti bó ṣe rí láàfin bẹ́ẹ̀ lọ́wọ́ bá pé kọ́lọ́wọ́ bá aláìní kọ̀ọ̀kan wa kọ́lọ́wọ́ mọ́sá ìgáìdì wa láàfin máa bẹ́ẹ̀ lọ́wọ́ rabbana atina min ladunka rahmatan wa hayyi lana min amrina rashada akthiru du'a ọmọ ìyá mi ẹ jẹ́ ká dùn àyàn pọ̀ ihdina siratal mustaqim ẹ jẹ́ ká dùn àyàn pọ̀ Allahumma hdini fi man hadayt anabi Muhammad sallallahu anabi Allahumma hdini Ọlọ́run ọba o fi mí mànà jù mí sáàrin àwọn man hadayt àwọn tó fi mànà fi mí náà sáàrin wọn anabi ní fi mí sáàrin àwọn tó ti fi mànà ni wọ́n wà níbẹ̀ lọ́wọ́ man wal hadi ila sabil tani fi wá mọ̀nà jama anabi ọwọ́ ni Allahumma hdini fi man hadayt eléyìí ọjà kára rẹ kọ́kọ́ balẹ̀ torí pé nígbà míì tó pè lójú ọ̀nà yẹn ó lè má jẹ́ bẹ́ẹ̀ o nítorí dúró lé lérí yẹn ó lè má correct àmọ́ tó wá jẹ́ pé ó bá correct Ọlọ́run ọba aláwọ̀ fi ọ̀rìn lẹ̀ lérí ẹ̀ ó ní ṣe ẹsẹ̀ kú mbẹ́ tí ó bá wá correct ó ti yé Ọlọ́run padà yọ kó mbẹ́ láàfin ní bùkátà sádùá ni ayédàkọ́ Ọlọ́run sàbátà wa lérí ojú ọ̀nà tá a dún yẹn àbí kọ́ lọ́wọ́ bá aláàkọ́ hawala wa ila siratil mustaqim lọ́sọ́jú ọ̀nà yìí tọ́ da jùlọ. al-ifratu madhmum aṣejù ẹ̀yọ́ mayami ẹ̀sìn ọ̀tàkó wat-tafritu madhmum ẹ̀sìn ọ̀tàkó ká máa ṣe àìṣètò
haramahumullah ọlọ́run ṣe méjèèjì léwọ̀ sawa'an kana fil akida bóyá àṣejù àti àṣetó yìí nínú àkídà ló wà ní o ọlọ́run ṣe léwọ̀ ká lè tún àkídà wá sí awul ibada àbọ̀wà nínú ìjọsìn tá a fi ń súnmọ́ ọlọ́run ọba ká lè ṣàtúnṣe rẹ̀ awul akhlaq àbínú àwọn àwà táwọn wò ká lè ṣàtúnṣe rẹ̀ al-ifratu wa tafrit àgbákò méjèèjì tí ń sọ yìí huma simatul mushrikina wa halil kitab min al-kafirin òun náà ni símbọ̀ àwọn ẹlẹ́bọ àti àwọn alul kitab àwọn tá a fún tírà síwájú àwọn kèfèrí nasara àti yahudi ọlọ́wọ́n bá aláàfin pè wọ́n inú al-Qur'an a'udhu billahi minash shaitanir rajim ọlọ́wọ́n bá ní ya ahlal kitab ọlọ́run ni mo pè yín tá a fún tírà síwájú la taghlu fi dinikum ẹ má ṣàṣejù lérí ẹ̀sìn yìí tẹ́ gbé lọ́wọ́ yìí wẹ̀ ẹ́ ti ń ṣàṣejù o torí tí wọ́n bá ṣàṣejù ọlọ́run ò ní sọ pé ká má ṣàṣejù. wala taqulu ala Allahi illa al-haqqa ẹ sì gbọ́dọ̀ sọ nǹkan kan àfòdodo òdodo ni ẹ máa sọ jáde lẹ́nu irọ́ lè yí tẹ́ wà lérí ẹ̀ Suratul Nisa aya 171 ọlọ́run ní fastaqim ọlọ́run rẹ̀ Muhammad dúró déédéé kama umirti gẹ́gẹ́ bá a ṣe pa ọ́ láṣẹ wa man taba ma'ak gbogbo àwọn tí wọ́n ṣe ìsìláàmù tí wọ́n ti túbá kò ń bí ẹ bọ́ sọ fáwọn náà kí wọ́n dúró déédéé wala tatagaw ẹ má ṣàṣejù ìrẹ́ Muhammad má ṣàṣejù bẹ́ẹ̀ ni àwọn tọ́tẹ̀lẹ̀ ọ náà sọ fún wọn ká má ṣàṣejù innahu bima ta'maluna basir torí ọlọ́wọ́n bá Allah ọlọ́wọ́n bá rí gbogbo ohun tẹ́ ń ṣe o ṣẹ́rí àníyàn tí kálukú fi ń operate nílẹ̀ Yorùbá lérí ọ̀rọ̀ Islam ọlọ́wọ́n bá Allah mọ̀ àníyàn rẹ ò lè pamọ́ fáwọn ọmọ èèyàn kọ́ wá pamọ́ fọlọ́hún máa chẹ́kì àníyàn yẹn ní gbogbo àsìkò ní gbogbo gbà ṣé tí ń ṣe yìí mo fẹ́ fi dá wàhálà lẹ́nu wallahi Allahu ya'lamu bihi ọlọ́run ní màá ń pẹ́ nítorí mi ò ń ṣe yìí mo fẹ́ fi create problem nínú Islam mọ̀ pọ́ lọ́run rí ọ ní tí ń ṣe yìí mo fẹ́ káwọn èèyàn mọ̀ mí lọ́mọ ta pé mo burú pé mo lé gan Allahu ya'lamu bihi ọlọ́run ní màá pẹ̀lú ẹ̀ ní tí ń ṣe yìí mo fẹ́ fi ṣàtúnṣe Islam ni ọlọ́run ní màá pẹ̀lú ẹ̀ torí gbogbo iṣẹ́ rẹ̀ pátá wọn ó gbé lérí àníyàn ni innamal a'malu binniyah fi riwaya binniyat àníyàn tó ní tó fi ń sọ̀rọ̀ tó fi ń ṣègbésẹ̀ tó ń gbé yẹn òun náà lọ́wọ́ bá aláàfẹ́ fi dájọ́ tó ń ṣe kíni tó ń ṣe. anabi wa Muhammad sallallahu alaihi wa sallam anabi di oye wa yi pé akibatu al-ghuluw halak wa ihlak anabi wa Muhammad sallallahu alaihi wa sallam anabi di oye wa yi pé àti bọ̀tá àṣejù ọ̀dà kẹ́ni kọ̀ọ̀kan wa kama lọ́lẹ̀ bẹ̀lọ́ ń kọ́lọ́ mọ́ fi wá sínú àwọn aláṣejù anabi ni halaka al-mutanatti'un ayé al-mutashaddidun anabi ni gbogbo àwọn tí wọ́n máa ń ṣàṣelé nínú ìgbàgbọ́ àṣelé nínú ìbádà àṣelé nínú wà anabi ni wọ́n padà parun ẹ̀mẹ́ta lànàbì sọ bẹ́ẹ̀ halaka al-mutanatti'un halaka al-mutanatti'un ló sì máa bẹ̀lọ́ ń kọ́lọ́ mọ́ fi wá sínú àwọn oní àṣejù ọ̀rọ̀ ọmọ ìyá ó wò lè tí màá bọ̀ wá mébò sí ń bẹ̀ o àfi kọ́ máa bẹ̀ lọ́hùn kò sì máa kéwù kò sì máa ka síra ànábì wa Muhammad síra ànábì ni ọlọ́run ní ká máa kà kì í ṣe síra àwọn àfáà màṣúmù lànábì àwọn àfáà laysu bí màṣúmìn laqad kana lakum fi rasulillah bọ́lá wọn ṣe sọ nìyẹn owó lè ra siratul rasul Sheikh Muhammad Abdul Wahhab ó rí siratul rasul Ibn Isham siratu rasul wa táwọn afa sunna tí wọ́n ṣe má lè ka síra bóòlù ànábì ṣe ń bí nínú gbàgbọ́ bóòlù ànábì ṣe nínú bàdà bóòlù ànábì ṣe nínú wà rẹ̀ oníkọ́ máa tẹ̀lé sọrí lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam gbogbo àwọn tó kù gairu bi ma'sumin illa ijma'u sahaba àfi táwọn sahaba bá panupọ̀ ní lórí ẹ̀ wọn ní panupọ̀ lérí àánú. مشايخنا كبارنا مشايخنا علماؤنا gbogbo wọn pátá yusibun wa yakhtun ibi tó gbẹ́sìn yẹn lélẹ́rí nìyẹn jama wọ́n máa ṣe mistake wọ́n sì máa ṣàṣọbádé
níjọ́ tí wọ́n ti sàsọ́bádé nítorí àmọ̀ pé wọ́n sàsọ́bádé ni pé yọ́ọ́ bá Al-Qur'ani mu àti sunna àti ijma'u salafu salih. níjọ́ wọ́n ti ṣe mistake nígbà wo ló ṣe mà nígbà tó bá ti yapa sunna anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. ẹnìkan ọkàn rí arákùnrin kan ọkàn bọ́ sẹ́yìn mọ́ṣáláṣí mẹ́wọ̀n ní máa ń tọ̀ àfáàsì bẹ̀ nínú mọ́ṣáláṣí ọ̀tọ̀ tá a fà ní wáwá ẹ̀wá ọ̀yẹ́ mú èdè ọ̀yẹ́ lu bẹ́ẹ̀ ló ti máa bọ̀ pé laysa bi muttabi'i sunnah eléyà tẹ̀lé sunnah torí nígbà tí Lárúbáwá wọlé tọ́tọ̀ lójú ànábì kí lè ànábì ṣe kí ni kí lè ànábì ṣe ànábì ní da'uhu ẹ filẹ̀ ànábì wàdà wá pè pé ibi là ti ń sin náà wáyé ṣe kí ni ayé tọ̀ síbi mo mú alákòójúwe ni o lọ́wọ́ fi wà tàláàtì má di mọ̀mọ́ tí wọ́n kàn máa tì ọ́ tọ́kàn máa yí ibi táyà mọ́tò no hadha al-khuluq ìwà tó jẹ́ látọ̀dọ̀ ìmáàmù yẹn laysa bi sunnah torí òun ní àdámà tiẹ̀ náà tẹ́lẹ̀ nínú ara tiẹ̀ tó fẹ́ sọ dẹ̀sìn mọ́ lọ́wọ́ ọgbọ́ kò wá sẹ́ni tí ò ládàá máa ti tiẹ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa anabi ni iyyakum wal guluwa anabi ni ọdọwọ yín pẹ̀lú àṣejù ọdọwọ yín o ẹ má ṣàṣejù o fi dín nínú ẹ̀sìn fa innama halaka man kana qablakum bil guluwi fi dín anabi ní tó ṣokùnfà parun fún àwọn tá a fún tírà síwájú Yahudi àti Nasara òun náà ní àṣejù ọlọ church ọlọ ilé ìjọsìn wọn àmọ́ nù wà wọn ìwọ náà ń ṣe kínní ìwọ náà ń wù nínú ẹ̀sìn wa anabi ní sọ fẹ́ parẹ́ báwọn tó ń ṣe parẹ́ ni àníwáwò ifrad nítorí àsìkò wa àwọn àṣejù pọ̀ táwọn èèyàn máa ń ṣe àti ní ọ̀nà mẹ́ta láti máa rí sawa kana fil aqidati aw fil ibadati aw fil akhlaq wa ma mi'yarul haqq bó o láṣẹ wa dáàmà pé àṣejù lélẹ̀ eléyìí àìṣe tó lélẹ̀ bó o láṣẹ dáàmà a máa dáàmà pẹ̀lú ká padà sí inú alukur'an àti àdìsí àtàgbọ́yé àwọn sahaba mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni o tọ́lá nàbí ni òun tẹ́ ń lọ ni o ẹ̀sìn ọ̀padà yapa o tẹ́ yapa tẹ́ pọ̀ fasayara ikhtilafan kathira fa innahu man ya'ish minkum fasayara ikhtilafan kathira nàbí ni ẹ̀ yapa tí ó pọ̀ rẹpẹtẹ fa alaykum bi sunnati sunna mi òun náà ni kẹ́ ẹ̀ mọ́ kí ni sunna nàbí òun náà ni bí ṣe ń ṣe nínú àkídà rẹ̀ bí ṣe ń ṣe nínú ìbádà rẹ̀ bí ṣe ń ṣe nínú àwọn ìwà rẹ̀ sáwọn èèyàn sí kèfèrí àtẹni tí ẹ ṣe kèfèrí sọmọ pé wọ́n sálámà sẹ́ni tí ọgbà pọ̀ kan lọ́lọ́mọ mọ́ sọmọ pé wọ́n sálámà mọ́ bí ká mọ̀ lè bẹ̀ lọ́hùn kí ló dé ó ní ṣe nǹkan kan àwa rí ti ń ṣe kéwàá ṣe kúfúrú ọbẹ̀ ti bọ́ǹdì ni ẹ̀ àṣetáni ti dàkàrú ni ẹ̀ ànábì wọn ni kò ọmọ ṣe kínní wọn ni kò ọmọ òwúkọ́ ṣe àtàwọn sahaba anabi ni alaykum bi sunnati wa sunnati al-khulafa ar-rashidin al-mahdiyyin min ba'di sunna mi àti sunna wọn ṣé yàtọ̀ mi láàrin sunna méjèèjì ni kò sí yàtọ̀ ń bẹ practical anabi reverse bí mo ṣe ṣe àwọn yẹn rí ẹ tẹ̀lé sunna mi ẹ tẹ̀lé ń táwọn sahaba máa ń ṣe kíni tí wọ́n bá ń ṣe bó làwọn Abdullah ibn Abbas ṣe bá àwọn khawariji lò bó wọn ṣe bá wọn lò ó lè bá wọn ọ sálámà sí wọn ó bá wọn jòkó àwọn díẹ̀ nù wọn nínú àwọn bíi ẹgbẹ̀rún mẹ́fà kan pé àwọn yẹn gba kínní àwọn yẹn padà gba súnà gidi wọ́n fi yàsẹ̀ jùlẹ̀ Abdullah ibn Abbas nígbà tó ń dé ọ̀dọ̀ wọn ó lóun bá wọn bí tí wọ́n jòkó sí wọ́n yapa wọn sàhábà tó kù al-Khawarij Abdullah ibn Abbas ní wọn òun rí gbangba wájú báyìí ibi tí sùjúdù wọn tọ́pọ̀ dé ọlámì àmì wà mẹ́ẹ̀ ọwọ́ dẹ̀ gẹ́gẹ́ bí
erukun rànkúnmí tí mo fi lélẹ̀ lọ́sàn-án lóru ìbádà. nínú àkọọ́lẹ̀ àwọn àlùfáà wọn ní abúlámùnà bá sí ní olóhùn rò pé ọ̀pọ̀lọpọ̀ àbí wọ́n kọlà ni wọ́n ò sì kọlà nígbà tó dé pé hàtù ìlà wà ní ojú wọn àṣebi tí omi gbóná tí wọ́n bá ń sunkún látara ìbádà ibi omi gbóná máa ń gbà kọjá ní gbogbo ìgbà padà wà lálà ọwọ́ adá ìgbà sákọlà kọ̀ọ̀kan tómi gbóná bá ń gbà bìkan jójoojúmọ́ yọ padà lámì alihum alal haq sí lédè òdodo wọn wà jẹ́ wọn ò sí lédè òdodo. èmi fi ń bẹ lọ́wọ́ ọba fẹ́mi àti fún ẹ̀yin náà kọ́lọ́wọ́ ọba aláà kó já wà láàrin mọ́jà wà nínú àwọn aláṣejù bó sì já wà nínú àwọn ní àṣetò. al-ifratu fil aqida ẹ̀yọ́ mayami àṣejù nínú àkídà òun náà ni mujawazatu hududi al-i'tiqadi as-sahih òun ni kéèyàn kọjá àlà lérí àdìọ́kàn tí wọ́n fẹ́ ká ní sí ọlọ́run ọba kéèyàn wá kọjá àlà kọ́ wá lọ lè ní sẹ́lómi tí ì ṣe ọlọ́run kàtàlí Ìsá mẹ́tẹ̀lá lápèjúwe ẹwà àwọn tí wọ́n ní pé ànábì Ìsá lọ́lọ́run wọ́n ṣàṣejù ọlọ́run ọba aláàfin ní ya ahlal kitabi la taghlu fi dinikum ẹ má gbé pò ọlọ́run ọba fún ànábì Ìsá tẹ́ bá ti gbé pò ọlọ́run ọba fún ànábì Ìsá ẹ ti kọjá àlà ẹ ti di aláṣejù torí ànábì Ìsá ẹ̀dá ọlọ́run ni kò kí ń ṣe ọlọ́run ja'alu fi martabatil uluhiyya ọlọ́mọṣà sọ wá ń bẹ̀ wọ́n ń ṣe láwùjọ wa yìí náà táwọn èèyàn ń gbé àwọn ṣéhùn àtàwọn àfa àwọn sí martabatil uluhiyya yastagithuna bil awliya tí wọ́n máa sọ fún àwọn wòlíì pé ẹ ràn àwọn lọ́wọ́ ẹ ṣàánú àwọn dàrẹ́ẹ̀tì ni kì í ṣe pé yọ́ọ́ máa pẹ́pẹ́ àníyá ṣéhùn lágbájá agithna àṣejù ni. anabi wa Muhammad sallallahu alaihi wa sallam anabi ni la tuturuni anabi ni ẹ gbọ́dọ̀ kọjá àlàlé mi lérí ẹ má ṣàṣejù ẹ má yìn mí kọjá bí tọ́lọ́wọ́n bá gbé mi dé o. kama atọrọt an-nasara gẹ́gẹ́ bí àwọn nasara bí wọ́n ṣe yin ibùnà Maryam ọmọ Maryam Isa láyìn boro wọ́n yìn títí tí wọ́n fi sọ di ọlọ́run. fa innama ana abdu èmi o ẹrú ọlọ́run ni mí. fakulu abdullahi wa rasuluhu ẹ máa sọ pé èmi lẹ́rú ọlọ́run èmi lòjíṣẹ́ ọlọ́run aw fakulu abdullahi wa rasulahu ẹ máa sọ ẹ bá ti fẹ́ pè mí ẹ máa ní abdullah àbí kẹ́ pè mí ní rasulullah ẹrú ọlọ́run òjíṣẹ́ ọlọ́run. ànábì sọ̀rọ̀ ẹ̀ kalẹ̀ àwọn tọ̀hún ti gbé ànábì wọ́n fẹ́ gbé ànábì kọjá abo jama kọjá abi tọ́lọ̀ ń gbé sí ìtí wọ́n pè láṣejù nìyẹn ẹ̀yìn náà ni máa ń bẹ̀rẹ̀ rẹ̀ jama ya sheikh ẹ̀yin lẹ dáa ju lágbájá lọ ya sheikh ẹ̀yin lọ́lá ju wọn lọ à ń ta mọ̀ sọ́ọ̀ì bẹ́ẹ̀ ṣe wáyé kò sí tẹ́ mà ṣé ìwọ́sẹ̀ ṣèǹjọ́ kan tó pe àfa rẹ̀ sí kọ̀rọ̀ pé ọ̀rọ̀ tí ẹ sọ lẹ́ẹ̀kan mẹ́jọ ọ̀dà sẹ́rí méjì kan tẹ̀sán bẹ́ẹ̀ kọ́dà anta talibu shar'i anta talibu al-ilm ní kọ̀rọ̀ ni o akramakumullah a'anakumullah mulakizi bọ́rọ̀ bá yẹ ọmọ béèrè ẹni tẹ́ sálámà sí ṣé ó ti dìjà ní àní àbíkọ́ dìrí àti ọgbà pé igi ńlọ ọlọ́run di igi àwọn onírọ̀ wọ́n sún ni kí ló tẹ́ sálámà sí arípẹ́ kí dáadáa látara bẹ́ẹ̀ wọn náà máa pẹ̀rẹ̀ sákèsí àmọ́ máa so máa so. ànábì tètè kọ́ṣọ́ àwọn ìjọ ẹ̀ àwọn sàhábà ká má gbóhùn dépò tání ipò tí àwọn ànàsọ́lá gbé ànábì Ìsá sí. ẹ máa yá mi mo fi sọ látàárọ̀ yìí pé ìjókòó yìí ìjókòó mọ̀ràn ni o kí kálukú wákàtí lọ lè ṣe mọ̀rọ̀ ọjà mọ́níhàjù tá a ṣe kínní tá a wà lérí ẹ̀. ṣé àìṣe tó là ń bá ká mú fòsó yí àárín tó bá dé pé aláṣejù bá ní wá ká sọ̀kalẹ̀ sáàrin. àmọ́ bó ló ṣe mọ̀ pé
àárín lọ́wà ìsàlẹ̀ lọ́wà àbókè lọ́wà ọmọ lọ́lẹ̀ kéwú nìkan wà tó ràn mọ́ ọmọ wa ṣàdúà sọmọsọlẹ̀ kankan gbogbo àwọn ìran mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ní kálukú náà nílé kéwú àbí kálukú náà sì ní tíra kálukú sì láwọn àfa kálukú sì lé àwọn tí ń gba fatiwa lọ́dọ̀ ẹ̀ àmọ́ dá wa lójú pé èyí tó wà láàrin ni ọlọ́run fẹ́ ká ṣe kí ni ọlọ́run fẹ́ ká ṣe nínú àwọn mùsùlùmí yìí náà ni làwọn míì gbà pé kí ló dé tí ààfin ní máa sọ látọ́lọ̀ ń dá àwọn bàbá ipe àwọn bàbá ń gba wáyé lẹ́yìn ìgbà tí anabi Muhammad ti lọ yẹ bá àwọn mùsùlùmí kan náà yìí náà ni àbí náà ipe ọ̀gá wa ó ti yé ọlọ́ anabi máa ń bá wọn sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí anabi ti lọ òun ò sì bá àwọn Imam Malik dípò tí ó bá wọn sàhábà dípò tí ó bá wọn tábìyìn dípò tí ó bá wọn sàhábà aya al-Qur'ani láàmú fi yanjú pé ìròrí yẹn ò ṣe kí ni kódà kọ́lọ́hún wọlé àánú ẹ̀ kọ́mọ́sá ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa àìṣe ètò nínú àkídà ńkọ́ jama òun náà ni ká sọ fún yàn yìí pé nítorí ṣe yìí ṣírìkù asgar ní kò ní kìí sọ ṣe ṣírìkù akbar kìí sọ ṣe bọ́lá ìbọ̀bọ̀ kékeré ni wọ́n sì ní ẹni tí bá ń ṣe bọ́lá àtẹni tí ń ṣe bọ́ kékeré kò sẹ́nìkan tó lọ́wọ́ fèrè jíjọ́ kìyàmà ẹnu pé ẹni tí ń ṣe bọ́lá pẹ̀lú náà kò ní jáde má ẹlẹ́bọ̀ kékeré ọ̀padà sí kíni yóò padà jáde àmọ́ lọ́wọ́ fèrè jẹ́ ẹlẹ́bọ̀ ọlọ́run tó bá kú lérí ẹ̀ kò sí inna Allaha la yaghfiru an yushraka bihi ọlọ́run lọ́wọ́ ní sàfúrú ìfẹ́ tó bá ṣe ẹbọ wa yaghfiru ma duna shirk ma duna dhalik ṣé ìbá ṣe ẹbọ dé tọ́ ọlọ́run ní bàbá wù mí mo lè ṣe kíni mo lè ṣàforíjì fún ìwọ̀n ṣe bọ́ kéyìn ń búra pẹ̀lú ẹni tí ń sọ lọ́hún a sọ fún pé nítorí ṣe yí ó kú dé káàtó ó ní kọ̀sáyọ̀ òun kò nínú Islam ṣètọ́ náà ni ìsìn bẹ́ẹ̀ lọ́n lóru lọ́sàn kọ́lọ́ mọ́jú wọn tó náwó kóhun tó wọ àlìjẹ́nà ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sá wọ láàánú ẹ̀ kọ́lọ́mọ́sá ẹ̀ mú wa dúró jù báyìí lọ. al-ifratu fil ibada àṣejù nínú ìjọsìn walau kanati niyyatu salihata àníyàn bá da madhmum la tuqbalu al-ibada bil ifrat gbogbo ìbádà tẹ́yìn bá ṣe tó bá jẹ́ pé àṣejù ni ìbáàjá níyàn dáadáa lèyàn fi ṣe àníyàn dáadáa yẹn ò sọ di tó ṣe kíni ìtọ́da gbogbo àwọn láti kàtà àwọn mẹ́ta tán lè bá àwọn ará ilé ànábì wa Muhammad sallallahu nígbà wọn dọ́dọ̀ àwọn ìyàwó ànábì wọ́n wá ń béèrè lẹ́yìn gàgá àní ibadatihi wọ́n ní ẹ̀dàkùn ẹ̀mọ́sà ròyìn bá ànábì tí ń ṣe ìbádà falamma ukhbiru biha nígbà wọ́n ṣàlàyé fún wọn pé báyìí lànàbì máa ń ṣe báyìí lànàbì máa ń ṣe báyìí lànàbì máa ń ṣe ka'annahum taqaluha ay i'tabaruha qalila wọ́n ní ṣé ẹni wọ́n bá tà ànábì máa ṣe náà ni àsìkò tí fi dìde ni àsìkò tí fi sùn ni àsìkò tí gbàwẹ̀ ni àsìkò sẹ́ni wọ́n bá dà tí máa ṣe náà ni wọ́n fojú kéré ẹ̀ ìpè qalu ayna nahnu min rasulillah wọ́n ní ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí ànábì wa Muhammad wọ́n ń ṣe báyìí àwa sáwà wá tó ànábì ni sáwà wá tó ànábì ni wa qad ghafara Allahu lahu ma taqaddama min dhanbihi ọlọ́run bá aláàsì ti fèrè ẹsẹ̀ rẹ̀ jìn tó ti ṣẹ̀ síwájú wa ma ta'akhkhara àti èyí tó tún ṣẹ̀ nígbà ànábì wọ́n ń ṣe báyìí ọ̀dà káwa ó ṣe kíni káwa ó ṣe lé faqala ahaduhum ẹnìkan nínú wọn sọ pé ama'ana fa asumu dahra èmi ọmọ gbààwẹ̀ ní ojoojúmọ́ yípo ọdún fala uftir ní síjọ́ kan láì gbààwẹ̀ wa qala thani ẹnìkejì wa ana akumu layla ní sùn lóru mọ́ àǹkì sáyì tábà yín bẹ̀rẹ̀ ìbádà ni títí tí ilẹ̀ òfin ma wala anam ní sùn ma lóru wa qala thalith ẹnìkẹta ni wa ana a'tazilu nisaa ó ní bẹ́ẹ̀ ṣeré mi yóò ó ní èmi ò ní fẹ́ yàwó àbí yín pa yàwó tì falamma balaga dhalika annabiyya sallallahu alayhi wa sallam nígbà tí ọ̀rọ̀ yìí wá dé tí ó dé sí etí gbọ́ anabi wa Muhammad qala lahum kí lóò anabi padà sọ fún wọn ẹja mú kankan bẹ́ẹ̀ akhlasu niyyata lillah akhlasu niyyata lillah gbogbo àníyàn wọn dá àníyàn wọn ṣe kíni àníyàn wọn dá wọn lánìyàn tọ́ da lé ní tí wọ́n fẹ́ ṣe yẹn anabi ni innama ana a'lamukum billah èmi mo nímọ̀ nípa Ọlọ́run jù yín lọ wa akhshakum lah
èmi mo sì bẹ̀rù Ọlọ́run ọba jù yín lọ walakinni akumu èmi á máa nàró lóru wa anamu èyí sì máa ń fa àwọn àsìkò kan sùn lóru wa asumu èmi á máa gbààwẹ̀ lọ́sàn-án wa uftiru láwọn àsìkò kan yìí ní gbààwẹ̀ wa atasawwaju nisaa èmi sì fẹ́ yàwó èyí sì ń bí àbùkátà wọn faman ragiba an sunnati ẹni bá fi eléyìí tí ń ṣe yìí lẹ̀ tó jẹ́ sunna mi falaysa minni kò tí ì dára mi kò tí ì ṣe kí ni jaba kò tí ì bọ́ sínú sunna ànábì yọ wọ́n kúrò nínú sunna pé wọ́n ò ṣe sunna yìí tí wọ́n ń ṣe yẹn àníyàn wọ́n sì dá lérí ẹ̀ kí ló dé tí ó nǹkan yẹn fi kúrò nínú sunna tó fi di bídíà mọ́ ọ lọ́wọ́ nítorí pé wọ́n ti ṣe é lé kọjá tànàbì ọmọ ya yóò dá kọ owó ṣe ìwà rẹ̀ àti ìṣẹ̀ṣẹ̀ rẹ̀ ó ti ń lé kí ni yẹn ti ń lé tí bá sì ti ń lé báyìí yóò máa dànkarú ni wàllá ẹ̀sìn ọlọ́run tòótọ́ kìí dànkarú. níta wíì tí wàá lé lára ọ̀pọ̀lọpọ̀ débi pé àwọn ń pín gbogbo àná láti gbà pé àárín gbogbo láti kíni iná la wà. tí wàhálà bá sì ti dé ètò ìṣẹ̀lẹ̀ ni pé láàrin àwọn méjèèjì táwọn méjì tí wọ́n bá di pé wọ́n ní khilaf ẹ máa rí i pé ẹnìkan ń ṣàṣe inú kẹ́rì pé ẹnìkan ń ṣàṣe ètò àbí kẹ́rì pé ẹnìkan ń ṣe kí ni ń ṣàṣe jù ẹ lè wá dáadáa àmọ́ tó bá dé kí wọ́n náà di wásàtì ni kò ní sí wàhálà. bá a sì wá fíkàrà ìfọ́rọ́tì yẹn bá a sì bàjá wà fíkàrà tafrit bá a ṣe bàjá òun ní iṣẹ́ tá a ṣe pẹ̀lú pẹ̀lẹ́ pẹ̀lú adabu àti hikma nítorí pé ẹ̀yọ́ màyá ibi tọ́rọ̀ ń lọ yìí àjọ máa kírun mọ́ṣáláṣí àjọgbà pé Allah lọ́lọ́run ànábì lòjíṣẹ́ kò sẹ́ni ṣe bídíà mùkáfẹ́rà nù wa ẹ̀ sì rí pé ẹnìkan ó kú ẹnìkejì onílọ́bí jánásà rẹ̀ ibi abadẹ́nu àwọn abẹ́rẹ́ pé ẹni tó lọ bí jánásà rẹ̀ ń kọ́ kí ló ṣẹlẹ̀ ṣé mùṣírìkì ni oníkèsè mùṣírìkì káfìrì ni oníkèsè káfìrì kí ló wá dé ó lè àyè sọ̀rọ̀ lójú ayé ẹ̀ ṣé ìsìláàmù tó fẹ́ mú dọ́dọ̀ lọ́ni ẹ̀ ṣé ìsìláàmù tó fẹ́ mú dọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ni ẹ mọ̀ yá mi mẹ́ta náà ni kò gbé mẹ́rin àbí àṣírìkù wal kufr ọ̀kan ni ẹ ẹni bá ti ń ṣe táwa ti pè sákèsí tá a fún ní udhuru tá a lọ lè ba ìtàbátọ̀ ló jà tó lóun ò ṣe kíni òun ò kúrò lérí kúfúrú àti ṣírìkù yẹn àfilẹ̀ la tusallimu alayhi ó sì hajiru rẹ̀ in kana al hajiru nafi'a tọba rò pé yọ sànfàní àmọ́ tí o bá ní sànfàní ọyẹ ọmọ lọ lè ba ọmọ pèsè kéésì bá anabi sọ lọ lè ba Abu Talib títí hatta fi lahzatil akhirah tó fi dàsùkò tí ẹ̀mí fẹ́ ṣe kíni tẹ́mi fẹ́ bọ́ lọ́rùn rẹ̀ kul la ilaha illallah uhaju laka biha indallah kul la ilaha illallah. tí wọ́n náà bá rí pé ẹni tí ó ń ṣe bídà mùkáfẹ́rà yìí hajiru rẹ̀ ọ̀sánfàní ẹ̀yìn súnà tá ànábì ṣe ni wọ́n náà ṣe kíni ni wọ́n náà ṣe laqad kana lakum fi rasulillahi uswatun wọ́n kọtíra àwọn yẹn kọtíra o kálukú kọtíra ṣé orí gbogbo tí àwọn yẹn kọ kò sí 100% ń bẹ ibi tí 100% wà òun náà ni al-Qur'an wa sunna àmọ́ fẹ́ mọ̀ ṣàlàyé nígbà míì yóò mọ̀ ṣàlàyé lọ yóò fi dára ẹ̀kún ọkọ mọ́sọ́lẹ̀ kan wọ́n pé ẹnìkan tọ̀ lẹ́ńkulé ọkọ gbọ́ sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ broda mi lè dìde ó sì fọ́ létí mẹ́ àwọn ní ọ̀rọ̀ ànábì ẹsẹ̀ bẹ́ẹ̀ yóò ní lásìkò gbà yẹn ojú dúdú nìyẹn ó yẹ kó ti mọ̀ pé lásìkò tá a wà yìí tẹkinọ́lọ́jì ti wà ẹ̀kọ́ mẹ́fọ́ kò yẹ kó wọ́n tọ̀ síbẹ̀ yẹn náà lóòótọ́ ànábì ṣe báyẹn bóun ṣe tóun lòun ṣe tóun yẹn. as-sunnah salihatun likulli zamani wa makan yóò máa ṣiṣẹ́ ní gbogbo àsìkò yóò sì máa ṣiṣẹ́ ní gbogbo àyè torí sunna yẹn ọlọ́run lọ́gá ìdí ẹ̀ wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha al-Qur'an wa sunna wahyan. ìtí mo fẹ́ ká mú nínú àdìsí tí mo kà yín
òun náà ni pé kẹ́ni kọ̀ọ̀kan wa ká lè mọ̀ pé àníyàn gbogbo wa náà ló dáa, especially àwa talabatul ilm tá a fẹ́ ṣe sunna, àníyàn gbogbo wa ló dáa àmọ́ kì í ṣe gbogbo wa la wà lójú ọ̀nà. ẹni tí ń sọ fún yín pé ẹ dákun ẹja ṣe díẹ̀ àníyàn tiẹ̀ náà dáa káwa mùsùlùmí ká lè ṣe kínní ká lè ráyè ká lè rí ibi tó dáa mú. àwọn ní súnà lẹ́yìn kọ́ ọlájà jùlẹ̀ súnà yìí ò ní jà lọ àdìsí lẹ́yìn kọ́ ẹja fi lẹ̀ náà tába padà dé àwa ẹni tó ti tẹ àdìsí àti Kùránì mọ́lẹ̀ kó tó débi ti lọ ìwọ́n débẹ̀ kí ni wọ́n máa ṣe jàmá yóò máa yakọ̀ yìí náà ni. àwọn yẹn bẹ̀rẹ̀ wàhálà láwùjọ wa wọ́n wá ń rí àwọn tó wà láàrin lálàsejù báwọn tó wà láàrin ṣe ń rí àwọn tó wà lókè ní aláṣejù. asunna wọlé àyètìdáàl yìí tí wọ́n pè ní sunna òun náà ni ká gbé nǹkan sáàyè rẹ̀ kájí ó ṣe déédéé kó má fi lọ tún kó sì má fi lọ òsì kó wà láàrin. ẹ̀yọ́ máa yá mi alimami al-Awza'i iná àwọn àlùfáà alimami al-Awza'i ọlọ́run kọ́ bá gbàgbọ́ wọn. wọ́n ní mamin amúri amarallahu bihi wọ́n ní kò sí àṣẹ kan tọ́lọ́wọ́n bá aláàpá wa pé ká ṣe illa àrọ́dọ̀ ash-shaytan bí khaslatayn àfi kí ṣàìtàn kọlọ lè di wa lọ́wọ́ pẹ̀lú wà méjì kan yóò di wa lọ́wọ́ kò ní di àṣẹ tọ́lọ́hún ní àṣẹ kínní tọ́lọ́hún ní ká ṣe yẹn la yubali ayyahuma asaba ṣètàn náà wọ́rì èyíkéyìí tó bá ti tì sí wájú inú méjèèjì ó ti rí i pé òun ti win ẹ̀ bàbá ní kínní nǹkan méjèèjì náà tí ṣètàn máa ń gbé síwájú wa tí àfin lè mú àṣẹ ọlọ́run ọba ṣẹ tá àfin ní ṣẹ̀ṣìn mọ́ṣẹ́ ní ká ṣe é wọ́n ní òun náà ni aluguluwu watakhasir ayé watafrit òun náà ni àṣejù àti kíni jama àti àìṣètò àwọn tí wọ́n ṣe àìṣètò àṣetánì lọ́kọlù wọn tí wọ́n fi wá dọ́run lálábọ̀ ẹ̀sìn ìmí yọ padà lead sí kò ní lẹ́sìn mọ́ àwọn aláṣejù àwọn náà ti kọjá bí ànábì dé àwọn ti kọjá bí tá ànábì ń lọ àwọn náà ṣiṣẹ́ wọ́n ṣe wàhálà àmọ́ tí ọlọ́run fi rán ànábì ni ọlọ́run fi ẹ̀san kalẹ̀ lélẹ́rí lọ́rùn ṣe rí ẹ̀san tó wà lọ́rùn yẹn a fi kalẹ̀ fún iṣẹ́ tá a ṣe tó wà muwafiqan li sunnati rasulillahi sallallahu alaihi wasallam tó bá mu tó bá ti yapa rẹ̀ sawa'an fil aqidati aw fil ibadati aw fil akhlaqi marfudu mardud man amila amalan laysa alayhi amruna fahuwa radd ànábì èyíkéyìí iṣẹ́ tẹ́yìn bá ti ṣe tọ́ bá ti lè yapa ìpìlẹ̀ sìn tọ́ yapa súnà ó ti dára ṣe jù ànábì lọ́lọ́run ní gbà bọ́lọ́run bá ti gbà ibo ni ó dá yẹn sí jama yóò sàn yẹn dọ́ ọmọ náà ẹni tá a wí irungbọ́n rẹ̀ ogun dígbà yà báyìí kò fọwọ́ kàn rí wájú rẹ̀ báyìí ó dé pàdé fún ìbádàn ẹni tá a wí jama oyè ní wọn ka Quran ẹ máa jó wẹ̀ tí wọn bá ń kírun ẹ máa jó wẹ̀ nígbà ànábì sálà àwọn aláṣejù ànábì láwọn nǹkan bẹ ní àwọn aláṣejù tó jẹ́ pé ṣètánì bà nǹkan jẹ́ lára wọn débi pé wọ́n mọ̀ sàwọn ẹ̀sìn tẹ́yìn náà ń ṣe kódà wọ́n tún fẹ́ mọ̀ ṣe jù yín lọ àmọ́ tí ń fa ṣe jù ú bọ́ ẹ̀sìn rẹ̀ látara àdìẹ ọkàn tó ní. ẹ̀yọ́ màyá mi àtọ̀fríd àìṣètò àṣetánì já àwọn kan sí èbúté àìṣètò àwọn náà máa sọ fún wa yìí pé ẹ má jìyà mú kínní ilé o nítọ́lọ́ mú lé wọ́n ní ká má ṣe kínní wọ́n ní ká má mú lé àwọn aláṣejù nítọ́lọ́ mú rọ̀ àwọn ṣe kínní àwọn mú lé bó láṣẹ wàá mà àfi ká lè kàtà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam síra ni wọ́n máa ka o kí ni mo ní kọ́ máa ka síra kó sì máa kà á pẹ̀lú àníyàn pé ó fẹ́ gbọ́rọ̀ tó bá dé pé àníyàn tí wọ́n ti dúró lé lérí pé stand yẹn ní oye sàwa àwọn bàtà nẹ́bí mu kọ̀ bàtà nẹ́bí mu ó ṣe máa ṣe nìyẹn síra wọn ní sàǹfààní torí bàbá ṣe ń kà gan ọmọ fi mọ́kífù rẹ̀ àti mọ́ní àdìbẹ́ lọ́mọ fi ṣe kí ni lọ́mọ fi tu pé ànábì rọ̀ ń bí nígbà yẹn Abdullahi ibn Ubay wà nínú mọ́ṣáláṣí àbí ànábì sì wá dé máa lábẹ́ ànábì dẹ̀ mọ̀ pé káfíìrì ni ó títí tí ó fi wá kú kọ́lá ànábì tó fẹ́ lọ lè kírun sí i la bó la ànábì ti ṣe báyẹn ani ànábì ni
astaghfarta lahum am lam tastaghfir lahum falan yaghfira Allahu lahum Ànábì ni wọ́n ti fún mi ní khiyar mo tọrọ àdúrà fún in tọrọ àdúrà fún o Ọlọ́run ní ṣe kíni Ọlọ́run ní fẹ́ríjì ni àmọ́ Ànábì fẹ́ lọ pé bóyá ká mọ̀ pé ọ̀kan nínú wọn ṣe kíni ó ṣe wàá jáde láyé kọ́dà ìlérí wọn ò débẹ̀ kéde sẹ́yìn kékeré Abdullah ibn Ubay ibn Salul sẹ́yìn kékeré láwùjọ kọ́lọ́n tó wá ní wala tusalli Ọlọ́run ọba ní ọgbọ́dọ̀ ṣe kíni ọgbọ́dọ̀ kírun àwọn ibi ẹ bá dé tó bá ẹ wo sùúrù tí Ànábì ṣe fún Abdullah ibn Ubay ibn Salul wa huwa fi safil awwal ma'ahum fil mushawara ma'ahum fi safar ma'ahum fil harb àtàyọ̀ wọ́n jọ pílánì ogun ni yóò tẹ̀lé wọn lọ 100 lọ́dà padà nínú àwọn 1000 kan nínú ogun kan ó tó sọ fún wọn pé ẹ̀yẹn padà ẹ̀yìn àfẹ́ kan fìnnámọ́ wọn borí Islam nínú àwọn kọ́mítì tí wọ́n jọ pílánì dẹ̀ ni Ànábì rí i pé sàkíyà rẹ̀ kẹbíra sàkíyà rẹ̀ sẹ́kìrì jama ó tóbi huwa káfíìr munafik sì ni ẹ̀yọ́ mayami nítorí maslaha diniya ijtimaiya lẹ́yìn náà kò fi hàn síta àbí inú ló ṣe kí ni an-nifaq wa ibtan ماذا ibtan al-kufri wa izhar al-islam wọ́n dájọ́ àwọn sábà dájọ́ lérí mọ́dáhàrù ẹ̀ nígbà táwọn ẹni bí ṣe faradà débi ó ṣe faradà yẹn ọmọ ìyá rẹ̀ tẹ́jọ́ nígbàgbọ́ nínú la ilaha illallah ọmọ ìyá yóò dá kó ṣe mọ̀rọ̀ ọjà bí mi ṣe ń sọ yìí oyè wọ́n náà tún máa gba wáyé mi ṣètọ́ ni ó tún máa sọ mí o àmọ́ kémi ọ̀sọ̀ tèmi kémi kó ládùúgbò kì í ṣe máa lọ sọ́dọ̀ àwọn fámìlì ti tèmi kí n mọ̀ pé èyí ti bẹ lọ́rùn tèmi èmi ti ṣe kí ni èmi ti sọ torí pé ọ̀sẹ́ nìkan tó lè fẹ́ nìkan mọ̀ náà tún láàsì ọmọ ìyá rẹ tí o ṣe bídíà mú kàfíra ọmọ ìyá mo fẹ́ kí ẹni tó bá kálàfà mi lérí ní tí ń sọ yìí kọ́ náwó kí lá pè é níbẹ̀ kìí ṣẹlẹ̀ bọ ó ti yé kò sì ṣe bídíà mú kàfíra kí lá pè é lọ́dọ̀ tèmi mùsùlùmí ni àbí mùsùlùmí ẹlẹ́ṣẹ̀ lọ́dọ̀ ti tẹ ẹni bá gbà pé kèfèrí ní kọ́ náwó. bọ́yìn ń taabu ọlọ́wọ́n bá ní tí wọ́n bá ti túbá kú mẹ́bọ́ tí wọ́n ṣẹ́ bọ́ kò sí kúfùrù kò sí bídà mukafira wa aqamu ssalah ẹ̀sìn jọ ń kírun kò fìnnú lẹ̀ wa ata'u zaka iyọ̀ zaka fa ikhwanukum fi ddin ọlọ́run ni ọmọ ìyá rẹ̀ nínú ẹ̀sìn ni ọmọ ìyá rẹ̀ nínú kíni nínú ẹ̀sìn ayé àgbà lèmi kà yín o èmi sì ti kà á o sì ti gbọ́ tí wọ́n bá wá ní laysa akhali kì í sọ ọmọ ìyá mi fi dín bó ṣe jẹ́ pé lam yushrik bó ṣe jẹ́ pé lam yakfur àjẹ́ pé islam mi ló ń ṣe kíni ń lọ ṣe òdodo ọ̀rọ̀ mo là mọ́lẹ̀ fún yín láàárọ̀ yìí ó bá wá wú kálukú tẹ̀lé هذا هو القرآن yọmọ wa jẹ fásikù mílì yọmọ wa jẹ ẹlẹ́ṣẹ̀ tó wà nínú mílà bó làwọn sálàfù ṣe ń bá ẹlẹ́ṣẹ̀ tó wà nínú mílà lò bó náà ṣe ń bá a lò Ọlọ́run kọmọsà ìwọlá àánú ẹ kọmọsà ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa Ọlọ́run ni wa'tasimu bihablillahi jami'a wa la tafarraqu Ọlọ́run bá ní ẹ di okùn Ọlọ́run ọba mú ẹ má ṣe kí ni ẹ má lọ lọ́tọ̀ọ̀tọ̀ ibi kíní ibi wàhálà tahazubu wa ta'assubu tọba wa délé ní ìsìbíyà kéde gbogbo àwọn tí wọ́n ń rẹ́jísítà tí wọ́n ń gba fọ́ọ̀mù nìkan ní àlè ìsìbíyà o
àwọn míì wọn ò gba fọ́ọ̀mù o òun àtàfáàyè náà ní isbiyan wa huwa wa jama'atuhum isbiyun wọn dẹ̀ ní fọ́ọ̀mù wọn ní uniform àwọn isbiyun kan táwọn uniform ẹ ti mọ̀ pé lábọ́já àwọn ara wọn náà bọ̀ yìí àwọn ara wọn náà bọ̀ yìí wọn kọ́ra ìlú mi ní àwọn míì ní fìlà tí wọ́n ń dé àwọn míì wọ́n ní aṣọ tí wọ́n ṣe kíni tí wọ́n wọ̀ àwọn míì wọ́n lámì tẹ́bá ti bá tí máa ń sọ̀rọ̀ ìgbà tí sọ̀rọ̀ sẹ́jú méjì ẹ̀ dà mọ̀. ẹ̀yọ́ máa yá mi ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa àtẹ̀fríd ká máa ṣàṣe ètò ẹja ló lè jìnnà kó ń bẹ́ẹ̀ gbogbo àwa tá a láǹṣe súnà tí súnà lálá ń ṣe àá sì ń takò pẹ̀lẹ́ súnà níbi ọ̀rọ̀ àìṣe ètò tó pààyàn lẹ́kúndé àyà kan wà ní Quran ọlọ́run ní fawailul lil musallin ọlọ́run bá ní àyè kan bẹ nínú ná àwọn akírun kan láṣẹ kínní ìlà máa kó síbẹ̀ alladhina hum an salatihim sàún oní làwọn tó jẹ́ pé wọ́n máa ń jàrún papọ̀ muslimun àbí musallun náà lakin la yusalluna fi waqtiha ìgbà pé wọn kàn kí lásìkò ọlọ́run sì yọ àyè kan lẹ̀ nínú ná tọ́lọ́wọ́n ṣe kí ni tọ́lọ́wọ́n kọ̀ wọ́n síbẹ̀ àwọn wọn ni wọ́n kírun lásìkò tó ń sìn kírun ìbá àwọn ashabu tafrit ni ṣe bá àwọn ní aláṣẹ tó ni aláàfáà ni mọ́dàrẹ́ láàmú akírun lèmi náà wájú mi ẹ̀ sì ní pé wájú ẹ̀ lóòótọ́ àmì wà ń bẹ̀ ń kírun àmọ́ kéèkì sí àsìkò rẹ̀ yóò jẹ́ papọ̀ látara tafrit yẹn ẹ wo ibi tọ́lọ́wọ́n bá aláàní yóò jòkó nínú kíni nínú ná kèé ṣe ọwọ́ tẹ̀tẹ̀rẹ̀ láàfin mú ọ̀rọ̀ tafrit anabi ni wáyé lórí àkọ́bí minan nar anabi ni gègìrì sẹ́yìn díẹ̀ tó bá yọ̀ọ́lẹ̀ tí ẹ fomi pa ẹ sàlùwàlá ẹni tí ń sàlùwàlá ẹni rẹ ni àbí kọ́dà ó fẹ́ sin lọ́hùn ìmú gan ọlá kìí dà àmọ́ gbà tó sàlùwàlá kò sàlùwàlá dáadáa tí ibìkan fi wá yọ̀ọ́lẹ̀ nínú gègìrì sẹ́yìn rẹ̀ anabi wa ni wailun lil aqabi minan nar anabi ni tọ́lá wọn bá fẹ́rí jìn yóò wọ̀ nẹ́kọ́tọ́ wal janna ashabu tafrit kí ni wọ́n sọ ìgbé ebe yẹn ní ń ṣẹbọ ebe yẹn ní ń gbégunu ebe yẹn ní ń ṣe bó ni wọ́n pè é ebe yẹn ní o kírun òun tó ń tó wọ́n kírun wọ́n wá nítorí pé òun kàn fi bìkan lẹ̀ lọ́wọ́ fomi sí wọ́n lọ́wọ́ wọ̀ náà bẹ́ẹ̀ ni tọ́lá wọn bá fẹ́rí jìn yẹn kọ́lọ́mù bá aláàkọ́mọ́sá ṣàánú ẹni kọ̀ọ̀kan wa al-ifrat fi takfir wa tafrit fi takfir at-takfir din ẹ̀yọ́ màá yá mi dinun nadinu bihi ká máa pè yẹn kèfèrí pé lágbájá kèfèrí ni ọ́ ara ẹ̀sìn wa ni kọ́lọ́ ọlọ́wọ́ bá aláàlọ́ kọ́kọ́ sọ bẹ́ẹ̀ laqad kafara alladhina qalu inna Allaha huwal masih laqad kafara alladhina qalu inna Allaha thalithu thalatha ọlọ́run àwọn tí wọ́n ní mẹ́ta lọ́kàn ọlọ́run bá ní kèfèrí ni wọ́n ọlọ́run kà fara wọn mubashara kul ya ayyuhal kafirun ànábì ó pè wọ́n ní kọ́lá kò tíjú ẹ̀yin kèfèrí ẹ gbọ́ o la a'budu ma ta'budun torí pé wọ́n ń sigi ànábì ní kèfèrí ni yóò dìkìlẹ̀ àwọn àwọn dìkìlẹ̀ àyàn àṣẹ káfìrì káma kà fara yẹn sí ni àmọ́ ká má ṣe àṣẹ ètò ká sì má ṣe àṣejù kí ni àṣejù bẹ́ẹ̀ òun náà ni tẹkifíru al-khawariji sa'ib al-ma'siyah àwọn khawarij wọ́n máa ń pè ẹni tí wọ́n ń ṣẹ̀ṣẹ̀ ńlá yàtọ̀ sẹ́bọ̀ wọ́n máa ń pè ní kèfèrí kí ni wọ́n ṣe yẹn jama àṣejù takfiru kulli al-mubtadi'i sawa'an kanati mukaffiratan aw ghayra mukaffiratin kéèyàn ní gbogbo bídíà ipò kan náà lórí lọ́dọ̀ ọ̀hún yí pé àtẹ̀yí tó yọ̀yẹ̀ kó ní islam o àtẹ̀yí tó yọ̀yẹ̀ kó ní islam o ẹni bá ti bọ́sọ̀ kan ní méjèèjì wọ káfíìrì. abẹ́lọ́n gbogbo àwọn tẹ́ǹbẹ̀ nípò bẹ́ẹ̀ ọlọ́mọṣà bá tún wọn lẹ̀ ẹ má yá mi ṣètọ́n ló ṣe kíni ló dé wọn mọ́lẹ̀ o àníyàn dá bá níyàn ọ̀dà jẹmọ́ àníyàn dá àmọ́ àníyàn nìkan ò ṣe kíni kò ṣiṣẹ́ ìbáàdà ṣàrítọ́ al-ìbáàdà méjì lónìí al-ikhlas wal mutaba'a wa ma umiru illa liya'budu allaha mukhlisina lahu ddin naam ikhlas qul in kuntum tuhibbuna allaha
fattabi'uni fattabi'u sunnah fattabi'u manhaj salafi salih. àwọn sábà kírun yídì lẹ́yìn Marwan kọ́ ó ṣe bídíà bí ó ṣe bídíà jama torí àwọn ò rí bídíà yìí sí mùkáfírà lójú ó kírun lọ́yẹ̀ tẹ́mọ́tì sí mùkáfírà ni wọ́n ní kírun. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa kéèyàn sọ pé ẹni tí ó ní yá Shehu Ibrahim agithini bi gaithika falimuna tanfirikara ìwọ baba Ibrahim ọmọ kàwọlá gbàmí o làmí o. àwa ni kí ló dé tó fi ń sọ bẹ́ẹ̀ wọ́n láwọn ni wọ́n máa láyàn àwọn baba ni wọ́n máa ń pọ́n yàn ni o ti ń ṣàṣejù oníkìlá ṣàṣejù bẹ́ẹ̀. ma na'buduhum illa liyuqarribuna ila Allahi zulfa afẹ́kan sún wọn amọ́dọ̀ ọlọ́run ọba aláàánú ló jẹ́ àmà sọ tá à ń sọ yẹn àwọn ni wọ́n lè mú ọdọ́dọ̀ ọlọ́run àlè dọ́dọ̀ ọlọ́run dàrẹ́tì ọ̀nà àná akarabu eléyìí min hablil warid ọlọ́run la súnmọ́ yín ju ká sọ̀rùn lọ yín sì wọ́n ń pè bàbá Senegal kọ́ wá mú lọ́dọ̀ ẹni tó súnmọ́ wájú ká sọ̀rùn. hadha guluwu fi din ya alal kitabi la taghlu fi dinikum àwọn tó náà gbà pé Isa ó ti ẹrú ọlọ́run ni àbí àmọ́ wọ́n gbà pé àwọn olè dọ́dọ̀ bàbá wọn ètò ọlọ́run ọba ní à ń sọ àfi túrú ọmọ rẹ̀ wa ta'ala Allahu wa dhalik. nafsu shay lọ́dọ̀ àwọn Sufi àṣejù ní jama káwá fèèyàn lẹ̀ yí pé ń ṣe kúfúrú dúnà kúfúrín ọyẹ káwá ní eléyìí ẹlẹ́bọ ni àṣejù ni ẹ̀yọ́ mayami alimọ̀tẹ́dì ń ṣe òun pe ṣéhùn alimọ̀tẹ́dì eléyìí òun ò pe ṣéhùn àmọ́ sọ fún pé kí ní bídíà ni kódà kò sì fílẹ̀ àwa rí i pé bídíà yẹn kò yọ kó ní Islam nígbà wọn rí oṣù Shawwal àbí kí ni wọn ní ká máa ṣe Allahu takbira àbí walitukmilu al-iddata walitukabbiru Allaha ala ma hadakum ọlọ́run ni ẹ máa ṣe Ànábì wa tún pé ká máa ṣe Allahu akbar la ilaha títí tí wọ́n fi parí khutba àbí ó sì wà ní sunna nìyẹn akéèdì ta ní máa tún wí tiẹ̀ lọ́lé Allahu akbar la ilaha illallah Allah wọ́n ti kí n súrè ta ní ọ̀sánjọ́ ló tún ní Allahu akbar àníyàn ọtí kìí sàṣùkò iléyà ni eléyìí ọdún iléyà ni wọ́n ní ká máa ṣe ìjẹ́ mẹ́ta lẹ́yìn ọdún ó ní ọ̀ṣọ́ Allahu akbar kọ́ wá burú. irú ẹni yẹ aliwa káfíìrì àwọn mọ̀mọ́tẹ́dì lọ́dọ̀ àwọn aláṣẹjù wọn ni àádá káfíìrì kálá mukhalladu fi nar pé tọ́ba wọ ne kò ní jáde mọ́ ìdí tọ̀hún sì ń sọ nípa Allahu akbar Allah àmọ́ tí ń sọ yẹn kò bá bi tí ń ṣe kí ni kò bá mú káwá ni ẹ̀fílẹ̀ bí ọ̀rọ̀ tó da náà ni ẹ̀fílẹ̀ náà sọ wá burú kí aláàpárọ̀ pọ̀ eléyìí náà ṣe kí ni ọ̀nà ọ̀dà tẹ̀fọ́rìtù ni ẹ jẹ́ mọ́ àárín gbogbo ni pé ká dúró lérí pé àsìkò tí ànábì ní ká máa ṣe é ní tábà ti dàsìkò yẹn ká máa ṣe kí ni tábà ti ṣe é débi tá ànábì ní á ṣe é dé ká dà dúró ní tí wọ́n pè ní Islam nìyẹn ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa al-ifrat fil hukam haqqul hukami bayna al-ifrati wa tafrit àwọn eléri wa àwọn eléri àwọn kan ṣàṣe ètò lára wọn yọ máa lọ lè bá wọn pé ẹ má sọ̀rọ̀ o ẹ má bọ́ bá sọ̀rọ̀ o oye ẹ má lọ lè bá president o ẹ má bá sọ̀rọ̀ o ẹ fi wọn lẹ̀ o ẹ mọ̀ pé wọ́n jù wá lọ ni wọ́n sì débẹ̀ yóò ní dansaki ẹ̀yin lẹ́ dájú ní gbogbo àwọn eléri tá a ti ní bẹ́ẹ̀ ṣe wà yín ẹ má bá ń so ẹ bẹ́ẹ̀ ṣe báyìí ṣe báyìí ṣe báyìí àwọn àbòsí tí ń ṣe kò ní ṣe kí ni kò ní sọ fún tẹfúrìtì lélẹ́yìn gbogbo àfáà tí máa ń lọ́dọ̀ àwọn eléri láti lọ lè kún wọn lọ́wọ́ lórí ìbàjẹ́ ọlọ́run ọba aláwọ̀ jẹ̀yìn yà papọ̀ mọ́ àwọn olórí náà ní tó bá dijọ́ àlùkìyámà torí wọ́n jọ rara wọn lọ́wọ́ náà ní wala ta'awanu 'ala al-ithmi wal-'udwan. apá kejì náà ní ifrat kákan dìde ńlẹ̀ ká ní afẹ́ gbàjọba
àwọn tẹ́ fẹ́ gbàjọba lọ́wọ́ wọn àwọn náà ń wò yín. yín tẹ́ ń ṣe ọ̀dà afẹ́ gbé ṣẹ̀ríà wá àwọn tẹ́ sọ fún náà ti gbọ́. yín tí ẹ̀ ń sọ ni pé ẹ fẹ́ gba weapon lọ́wọ́ wọn ẹ sì fẹ́ gba owó tó wà ní ọwọ́ wọn torí méjèèjì tí wọ́n fi ń jẹ́ alágbára náà nìyẹn. àwọn náà wọ́n wà lọ lè wá weapon tí wọ́n pọ̀ sí wọ́n sì wọ owó tí ó ṣe kí ni ibi tó wọ́ wà wọ́n rí pé àwọn mọ́nítọ̀ rẹ̀ dáadáa láti fi finishing. àwọn ikhwan muslimun èmi lè tẹ́jú láti sọ àwọn bùkátà ká máa ṣàdúrà fún ẹ máa yá mi àwọn bùkátà ká máa ṣe kí ni ẹlòmíín sọ ẹni tí kí ó dé pé mo ṣe sọ àyẹ̀kẹ́ kan ní la'anahumullah qabbahumullah adkhalahumullahu fin nari mukhalladina fiha tó bá dé ké yìnyín bá dé àdúrà tó ń lò tẹ́lẹ̀ nìyẹn ló lè yí padà tó bá ké bá dé àdúrà tó ń lò nìyẹn lè yí padà ẹni tí ó bá ṣe kúfúrú àyíkpé ń kèfèrí ẹni máa ń ṣe kèfèrí tá a bá ti rí báyìí tá a sì sọ fún tí ó gbọ́ á pè ní kíni á pè ní kèfèrí boghat ẹni máa ń pè ní boghat ashabul bagi wọ́n fẹ́ pa ayẹrùn pílánì wọn ni pé àwọn fẹ́ palí ayẹrùn àwọn sì lè pé àwọn ò lè rí ilé ayé parun àfi táwọn bá dé rí ìjọba àwọn ọ̀gá wọn sì ti pa àwọn ìlú kanú tá a ti ṣe kíni láti rí gbogbo àwọn ilẹ̀ lárúbá tó ti parun gbogbo àwọn làmọ́ kẹ́nìkan kan má tẹ̀lé wọn kẹ́nìkan kan má tẹ̀lé manhaju wọn kọ́dà ẹni tí ti tàlátùfù pẹ̀lú wọn ipe ń mùsùlùmí náà mùsùlùmí tó gbé nǹkan jà tó lòun fẹ́ pa ọmọ ìyá ẹ dákun ṣe àràn lọ́wọ́ mùsùlùmí tó lòun fẹ́ sọ ìlú dẹrú sàràn lọ́wọ́ mùsùlùmí tó lòun fẹ́ sọ òun fẹ́ kí wọ́n ti bu mọ́ṣáláṣí àti ilé kéwú torí tí wọ́n bá ti di pé ẹ bẹ̀rẹ̀ àwọn tọ̀hún lágbára jù yín lọ wọ́n mọ̀ wá wá yín káàkiri kádà ni tí ò bá yín lọ́wọ́ sí òun náà ó ṣe kí ni yóò jẹ́ mbẹ́ sọ́wọ́n láwọn kan wípé àwọn ẹ̀kọ́ mùsùlùmí Ìlọrin sí gọ́fìnà gbọ́ pé wọ́n fẹ́ gba kíní lọ́wọ́ wọn gbogbo ẹ̀yin tẹ́ jòkó mọ́ṣáláṣí ẹ̀bọ́n bẹ́ẹ̀ torí nǹkan kan náà wọ́n ṣe kí ni wọ́n pè láàfin ní dákẹ́ láàfin máa tó àṣírí wọn fáwọn ìjọba yìí pé wọ́n fẹ́ gbàjọba o gbogbo àni wọ́n ń ṣe mítìn o irọ́ ni wọ́n sì ń pa o owó tó wà lọ́wọ́ yín ni wọ́n fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ gbà àti nǹkan ìjà tó wà lọ́wọ́ yín a sì mọ̀ pé ẹ̀ ní ṣe kí ni ẹ̀ ní fílẹ̀ tẹ́ ẹ̀ bá ti wá fílẹ̀ ẹ̀ máa pa wọ́n tẹ́ bá ti pa wọ́n tán ẹ̀ máa pẹ́ ni tí yé sara wọn tó ń kàn ní irùngbọ̀n rẹ̀ jẹ́jẹ́ àbí tí ń ṣe alukọ̀ jẹ́jẹ́ àbí tó ní alùsùnà náà ni wọ́n mọ̀ pé ká tó fọ Boko Haram ká tó fọ ọmọ kúrò ní inú sunna wa ẹ̀ mọ iye ọdún tó gbà wá olóhùn ka tẹ́lá Sheikh Muhammadu Buhari ọ̀daràn olóhùn ka tẹ́lá Sheikh Ibn Taymiyyah ṣé ní táwọn méjèèjì sọ ní ń sèyẹn ẹ̀dá àwọn màlúù ẹ̀dá àwọn dú ẹgbàá màlúù ẹ̀dá yàn dú ẹgbowó ẹbóbìnrin sùn ṣé dáwà sàlàfíà nìyẹn àwọn yẹn wọ́n kàn kó wọn síbi kan wọ́n dẹ̀ sọ fún wọn pé ìtẹ́ máa ṣe kí ni ìtẹ́ máa sọ ni gbogbo àṣírí ẹ̀ ló ti tú síta àdáwàtú sàlàfíà ìyá dáwàtú sàìhà àdáwàtú bayna al-ifrati wa tafrit ẹ̀yọ́ màá yá mi èyí ni ti àwọn olórí wa àlùwàsọ̀tíyà lérí wọn òun náà ni pé ká máa ṣàdúrà fún wọn ká sì má dákẹ́ lérí aburú wọn àmọ́ àmọ́ lọ lè pè wọ́n ní kọ̀rọ̀ láti ṣàlàyé fún wọn àmọ́ kọ́ wà lérí mímbàrí àbí kọ́ wà ní ìta gbangba kọ́ wá gbé magafóònù síta kọ́ máa wá ní lágbájá ní tó ń ṣe yẹn aburú ni ẹ̀yìn àwọn yẹn ńláńlá kan lè bá wọn ká bá wọn book appointment ká bá wọn jókòó ká máa ṣe bẹ́ẹ̀ rí ni wọ́n padà wálẹ̀ ẹ bá sì débẹ̀ ẹ sọ fún wọn pé àwọn tó láwọn fẹ́ gbé ma àwọn fẹ́ máa ṣe protest àwa là ń dá wọn lọ́wọ́ kó kọ̀ dá o ẹgbọ́n tá à ń sọ nǹkan báyìí kódà nǹkan báyìí kódà wasatiyya nìyẹn lẹ́yìn náà a máa ṣàdúrà fún wọn a máa ṣe kí ni a máa ṣe dùwà fún wọn kọ́lọ́wọ́n bá aláàkọ́ tọ́ wọn sọ́nà hadha wal manhaju wasat a sì máa tẹ̀lé àṣẹ wọn tí o bá ti takò àṣẹ tọ́lọ́wọ́n bá wa al-ifrat fi tahari al-haq mo rí òdodo mo wá fẹ́ lọ lè fìdí ẹ̀ múlẹ̀ àbí mo rò pé lágbájá ò sí lójú ọ̀nà mo wá fẹ́ lọ lè pè sákèsì ó gbá kí n fi ikima ṣe ẹ̀yọ́ màyá mi ọ̀pọ̀lọpọ̀ wa lè ní atòsẹ́yìn àwọn àfa kọ̀ọ̀kan bá a ṣe tó yẹn àwa wò pé opposite wa tí adájú kọ yẹn
aluwa mushrik wọ́n ní kì í ṣe mushrik kì í ṣe lẹ́bọ̀ aluwa sahibul bid'ati al-mukaffira wọ́n ní kì í ṣe sahibul bid'ati al-mukaffira kódà ń gbà mí wọ́n ní kì í ṣe ní bídíà àwọn súnà lámàsí àmọ́ ní khilafu lérí ọ̀rọ̀ bídíà nínú àwọn masailu bídíà masailu tó so mọ́ bídíà wọ́n lè sọ pé òun súnà ni àmọ́ alábàálà ọ̀rọ̀ kan ń bẹ nínú ọ̀rọ̀ ẹ̀sìn tí ò sí kíní tí ò gbọ́yé àwọn ọba lọ lérí ẹ̀ ó lè ṣẹlẹ̀ àbá ọlọ lérí ìròrí yẹn ó lè ṣẹlẹ̀ ìsì ti ń ṣẹlẹ̀ láti gbà tí ayé ti dáyé bí ó sì máa ṣẹlẹ̀ táyé ó fi pinnu yẹn al-khilafu madhin fi kulli zamani wa makan tọ́ba dé pé yẹn labájò kó ti pé tọ́ba ti ṣẹlẹ̀ báyìí natafarraq tọ́ba ti ṣẹlẹ̀ báyìí natafarraq tọ́ba ti ṣẹlẹ̀ natafarraq man alladhi baqiya fi hadha ad-din. àwọn hamalatu shadisa garbiya muwajiha àwọn garib àwọn dẹdẹ gbogbo ayé láti garaba àwọn tá wà láyé àwọn máa tí wà àtàwọn ìyàwó wa kọ́lọ́mọ́ jẹ́ wọn rí wọn mú wọ́n fẹ́ sọ wọ́n di garib kí wọ́n máa ronú bí òyìnbó àwọn náà ń pè ní ashabu tegrib gbogbo àlà ń ṣiṣẹ́ lérí wọn ọmọ ìròrí èbó nìyẹn ajá sísà ìròrí èbó nìyẹn à ń já yẹn jùlẹ̀ àwọn òsì dákẹ́ lẹ́yìn náà mushkila lẹ́kẹ̀dì ni pé ashabu tekfir àtúwálé àwọn tó jẹ́ pé àwọn kàfàrà àwọn èèyàn tí ó sì lẹ́tọ̀ọ́ kí wọ́n ṣe kíni kí wọ́n kàfàrà àwọn eléyìí náà tún dá fìtínà lẹ̀ débi pé wàhálà ń ṣe kíni wàhálà ń ṣẹlẹ̀ àwọn tó yẹ ká kàfàrà wọn a sì dúró lérí ẹ̀ tó bá ti ṣe kan nínú kófùrù tá a ti ṣe ìbátan lọ́hùjà àwọn ẹlẹ́ẹ̀kẹta asáàbù tẹ̀bùdẹ́ àwọn bá dá àwọn èèyàn wọ́n bá dá àwọn lérí mas'ala muttafaqa alayha tí gbogbo àwọn afa panupọ̀ lórí pé ní bá ṣe lè mubtadi' lóòótọ́ lè má jẹ́ káfíìn àmọ́ mubtadi' àdára àwọn yẹn lára ẹ̀ pé kán mọ̀ bá ṣe ń tẹ̀sí yẹn ẹ̀yọ́ màá yá mi. àwọn masáìlì kan tó ń pè mas'alatun oye khilafiya bayna al-ulama àwọn àfa ńláńlá wọ́n wá ṣe ìyapa lérí masala yìí lérí ọ̀rọ̀ bídà àwọn kan láwọn rí ní bídà àwọn kan láwọn ò ṣe kíni àwọn ò rí sẹ́rẹ́ àwọn eléyìí tí wọ́n ṣe khilafu yìí wọ́n yé túká o yìí tóun dúró lérí ní ó ṣe kíni ní ó dúró lérí yọ́ máa wá bá a ṣe ẹ̀yọ́ máa yá mi eléyìí yàtọ̀ sí masala rẹ̀ ta'awanu fima tafaqna alayhi wa ya'dhur ba'duna fima la هذا قاعدة إخوانية à ń sọ̀rọ̀ nípa khilaf fi mas'alati al-bid'a bóyá inú àwọn ìran bid'a àbí mas'ala shakhsiyya pé lágbájá mubtadi' àbí kìí ṣe mubtadi' àwọn afá wọn ṣe kí ni wọ́n ṣe khilaf lérí ẹ̀ àwọn afá tó ṣe khilaf lérí ẹ̀ yìí wọ́n wá jẹ́ ulama'u mu'tabarun tá a mọ̀ pé wọ́n yé sọ̀rọ̀ pẹ̀lú kí ni pẹ̀lú fẹ̀nu nígbà tá a bá ti rí bẹ́ẹ̀ a farabalẹ̀ a ṣe kí ni a farabalẹ̀ a mọ̀ wá ṣàdúrà kọ́lọ́n tó wá sọ́nà yìí tó bá jẹ́ ojú ọ̀nà láì ní gbógun ọ̀tá sọ́dọ̀ àwọn tá a rò pé wọn ò sí ní ojú ọ̀nà yìí. a ṣe wọlé manhajul wasat bàbá sẹ́kù tẹ̀mí àti sẹ́kù baz àwọn méjèèjì yẹn wọ́n ní tẹ̀mí àti kó rúkú kéèyàn dáwọ́ padà sí ẹgbẹ́ àyà alqabd kí ni bàbá alibadi sọ jama asadil àwọn ní ẹ̀dá wọlé bàbá alibadi ní àwọn rí sí bídíà kéèyàn káwọ́ sáyà. baba sẹ́kù tẹ̀mí ni wàá sọ̀rọ̀ kan nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ pé mani alladhi yubaddi' fi mithla hadhihi al-masail ta ni ń pèyàn lóní bídíà lérí ọ̀rọ̀ akáwọ́ sílẹ̀ akáwọ́ sí àyà ẹnìkan rí ní bídíà ẹnìkan rí ní sunna àwọn ní àti kó lérí ìdúró náà akànfẹ́ sinmi ni ayé akáwọ́lẹ̀ táwọn ẹ̀bẹ̀ wọn bẹ lérí ìdúró ní ma ń ṣe kíni ní ma ń káwọ́ máyà baba tó ń bá sẹ́kù tẹ̀mí wọ́n nígbà tá a ti dún àní táwọn wọn nígbà ti wà lérí ìdúró sàwa àbọ̀yá ń ka fájà lọ́wọ́ kó tó rúkú àbọ̀ wà lérí ìdúró ó kò ní rúkú ṣé ìdúró ló sáwà wọn làlẹ́ mọ̀ ń kọ́wọ́ sáyà tọ́ba sí kíni tọ́ba wà lérí ìdúró ọ̀yà àdìta ni ọ̀rọ̀ sọ́nà méjì tí wọ́n wá bẹ̀rẹ̀ wàhálà tó sálámà sáwọn yẹn mọ́. afáàtàmọ̀ pé súnà ni ó sì bẹ̀rẹ̀ khutuba jímọ̀ àti sájáde lọ́kọ̀ọ̀kan ìpèyàn fẹ́ gbọ́ kí ni tààrà ò ní balẹ̀ kí tààrà ò ṣe ní balẹ̀ díẹ̀
ìwọ náà ló sì sọ fún wa lánàá pé àfa yìí àfọ onísùnà ni o ẹ máa tẹ̀lé o èmi náà ní lẹ́kṣọ̀ wọn lọ́wọ́ o ká pé ni o ọwọ́ sẹ kátó ni mas'ala kan ìjọ tukhrijuhu min da'ira ulama sunna la hada gulu kálọ̀ mọ́sá wọlé àná ẹ̀kọ́ mọ́sá ṣàánú wa ẹ dákun wallahi nuhibbukum fillah kullakum gbogbo yín inú wa máa ń dùn pé shababu fi Ìlọrin shabatu fi Ìlọrin masha Allah tabarakallah na'tazu bikum natasharrafu bikum inú wa máa ń dùn sí pé alhamdulillah àwọn ọ̀dọ́ àwọn fẹ́ sẹ̀sìn ẹ dákun tó lọ́wọ́ bá ẹ má jù ú sí àṣetó àti àṣejù lẹ́yìn náà káwọn máa tàbùkù àwọn àfa bóyá àfa rẹ àti àfa kejì wọn ní khilaf lérí rẹ masala kan má tàbùkù àfa kejì torí tọ́lọ́wọ́ bá má tàbùkù rẹ má dàbí sulu Khuwaisira ìbọ̀lọ̀ lè bá anabi wa Muhammad sallam anabi ń pín nǹkan lọ́wọ́ ó ní aidil ó ní anabi oníṣẹ́ dédé anabi ní faqad khasirta in lam adil waylak anabi ní kọ́lọ́kọ́ lọ ẹ tí n bá ṣe dédé ajẹ́ pé ẹ̀yin àlùmọ́ ìparun ni ẹ̀ kéèyàn lè confront Muhammad sallam ní ìmọ̀ náwó àwọn ní kí ló ṣẹlẹ̀ wọn ní wọ́n sálẹ̀ àkìláfíà ni wọ́n ṣe kíni ni wọ́n ń fà káwá pé ìwọ dúró lérí tiẹ̀ baba Sheikh Tuwaijiri nínú àwọn tí wọ́n lè mọ baba Sheikh Albani púpọ̀ nípa ọ̀rọ̀ kíni nípa ọ̀rọ̀ Kashful Wajh baba Tuwaijiri wọ́n lé gan lérí ẹ̀ hada wajibun niqab baba Albani ní sunnah an-niqab sunnah ibada lakin ibadatu sunniyya ẹ̀yọ́ mayami níjọ́ tí baba Sheikh Albani tí wọ́n dé sí Saudi Arabia baba Sheikh Tuwaijiri ló gbà wọn lálejò sílé wọn wọ́n ní wọ́n wà nù yàrá wọ́n ní wọ́n sọ fún wọn pé Sheikh Albani ti wà ń ta wọ́n sì dìde ńlẹ̀ ahlan wa sahlan ya Sheikhana tíra táwọn méjì dẹ̀ kọ lórí ọ̀rọ̀ mọ́sálà yẹn èyí ó fẹ́ rò pé àwọn méjì tó bá rí ra wọn kàn sọ àdá sí ara wọn lọ́rùn akata salafu salih ọmọ ya atuka náà nìyẹn sọmọ mi tó wà lọ́dọ̀ rẹ̀ ńkọ́ lórí mọ́sálà kìláfíà ọmọ tèmi tó wà lọ́dọ̀ rẹ̀ ńkọ́ àbúrò rẹ̀ tí wọ́n kí ó lọ́dọ̀ mi ńkọ́ ittaqullah ya shabab al-muslimin ittaqullah wattaqul awaqiba wallah anabi sallallahu ó ní halakal mutanatti'un tase ju bá ti pọ̀ jù èèyàn padà halaka tó bá padà ya àfa àtọ̀lẹ̀ tẹ̀lé yẹn náà masala kìláfíà padà tó ṣẹlẹ̀ tó padà tó lọ ó padà tó lọ ó wà rọ́pò ẹ̀ ń sẹ́sìn ní onímọ̀ pé sùn ní ṣe kíní onítìọ́ àfa ń ṣe tí yóò dá ọ lójú wọn ò ní kó ṣe àmọ́ wọn ò ní kó bọ́lọ́ta tí ẹ bá ti jà fún bídíà àfọ̀n bídíà gan-an ó ní bá a ṣe ń bá wọn lò gan tó bá rí kó nípa jọ ládùúgbò ọ máa rọ ọ̀rọ̀ rẹ̀ ń bẹ̀rẹ̀ ni kó wọn bá yíwọ́ fún ọ. nígbà míì ọ̀ làkọ̀ nígbà míì ò gbọdọ̀ dákọ̀ tábàsì di pé abẹ̀rẹ̀ dáwà níbi kan ẹ̀dá kan tàwíìdì ni ẹja ṣàkólé kan ẹ̀ tàwíìdì ọwọ́ fẹ́ ṣe dáwà ud'u ila sabili rabbika bil hikma òde mọ́sálásí àkọ́kọ́ wá sí rẹ̀ alájí kìíní ọ̀daràn ni alájí tọ̀hún ohun kèfèrí ni ìyá alágbájá ọmọ bó ṣe wà ní kìíní mọ̀tẹ́dì ni tọ̀hún náà ó oyè ẹ̀dàkùn àsìkò tó fi ń ṣe yìí ni ó ti ka subulu salamu dídàjì tẹ́lá subulu salamu ó ti ka riyadu sọ̀lì dídàjì kí ṣe competition lọ́rọ̀ dáwà jama iṣẹ́ ni lẹ́yìn náà wọ́n fẹ́ dà á wọ́n fẹ́ pè èèyàn ni wọ́n fi pè ń dá yíyá kìí kọ́ fẹ́ lé àwọn èèyàn wọn ò sì ní kọ́ wá jà kìí ṣe pé dáwà ní pé ní bá má jà ní kọ́ wá má ṣe dáwà no ud'u ila sabili rabbika bil hikma bọ́ọ̀lù ànábì ṣe bẹ̀rẹ̀ dáwà Mákà ṣé bó ṣe bẹ̀rẹ̀ yín ni wallahi bẹ́ẹ̀ kọ́ agbára ò ti dé nígbà agbára dé jama ànábì sallallahu alaihi wasallam ní tó èmọ̀jọ̀ kọ́ jẹ́jẹ́ mi tẹ́ bá dé sèmi náà dìde mọ́ yín lọ́rùn ó sì dìde mọ́ lọ́rùn nígbà tó padà wọ Mákà náà gbogbo àwọn táwí ti dọ̀lẹ́ sáànẹ́bí tó bá wọn jà ó ní idhabu fa antum tulaqa ẹ máa bá ti yín lọ ẹ sáré gba Islam ẹ bá ti Islam ní mo fi yín lẹ̀ ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa ẹ jẹ́ àṣẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ́fúrúkọ yẹn ń bá yẹn nu jẹ́
akàrí pé ẹ̀mọ́ àdéhùn tó wá ṣẹlẹ̀ pé sẹ́mi ti wá bí ń sìn àbí àwọn afá tó bá wà ń bí oyè ọlọ́run kọ́ ṣe yín ní àsáàbò wásọ̀tì o àwọn afá tó bá wà ń bí tó bá jẹ́ pé wọ́n ní khilaf pẹ̀lú àwọn afá míì ṣẹlẹ̀ àwọn afá tó ń yẹn èmi náà ti dára wọn bí nìyẹn wọ́n ti lẹ̀ mí nù. ìròrí àwọn amọ̀rìkàṣà àtàdàbí ta gbélé ta láṣẹ kínní ta láṣẹ mọ́ra ń ṣe yẹ. sí gbogbo tí ń sọ láàárọ̀ yìí sì yín ọjọ́ ọmọ pé ìpẹ́ nìkan síbi ẹgbẹ́ àbí ìpẹ́ nìkan síbi kínní síbi tàásùb àwọn tàásùb. àṣẹ ìfẹ́ máa ti lọ mọ́ lágbájá wà mí mahadada yẹn kálás ó wà mí nù ó gbé lágbájá mọ́tò ó wà mí nù lágbájá wọn ni ó wà bí ìyàwó rẹ̀ ó wà mí nù. èyí tá a bá ní mọ́sálà kìláfíà ṣe àníbàrà wa ṣe mọ́ nítorí islam kọ́ yẹn jẹ́ mọ́ khilafun bẹ láàrin àwọn sàhábà khilafun bẹ láàrin àwọn tabi'in khilafun bẹ láàrin àwọn tabi'in khilafun bẹ láàrin a'immatul arba àwọn tí wọ́n bára wọn ṣe wọ́n bára wọn ṣe. abẹ́lẹ́ nínú ẹni wọ́n bá ti mọ wíyẹ kọ́lọ́ mọ́sá jọ ń sàǹfààní fún èmi tí mo sọ kọ́lọ́ jọ ń sàǹfààní fún àwa tí a gbọ́ kọ́lọ́ wọn bá aláà kọ́ mọ́sá fẹsẹ̀ wa múlẹ̀ ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من امرنا رشدا ربنا افرغ علينا صبرا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمة الله وبركاته. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخواناً